ẹ má fẹ́ lómi mọ́mọ́ ń jẹ́ ó jẹ́ ká dá dúró ní òyìnbó ló dára pọ̀ à ń ṣọmọlé kan náà torí bí náà ò bá tó láṣọ ẹ̀jẹ̀ ò tọ́lé kan náà. ṣẹ́nu ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáṣì lẹ́fẹ̀ẹ́ sá sí ẹ̀yọ́ ọmọ káàárọ̀ òjíire ìjà ẹ̀sìn lẹ́jà oríta gbogbo yìí tábà lẹ́ ń fà. mo kàánú pé tọkọ̀ sílẹ̀ bó ṣe fi jàgbalẹ̀ àwílẹ̀ ẹ̀mú bá rò kẹ́ máa kọ̀ọ̀rọ̀ mílẹ̀ tó bá gbalẹ̀ wà tó ọmọ sàn ṣàkọlẹ̀. bí òwe tó ń bọ̀ wọ́n pa lọ àsìkò òjì tó bá yìí ká máa jà fúnra wa ẹ má jẹ́ wípé ìyàwó lẹ́ máa jà lára wa má jẹ́ yé ń gbà bọ̀dé fúnra wa ọmọ tó ń pa lọ ìwọ̀n kì í ṣàrà wa. Fúlàní ń bọ̀ wọ́n ń bọ̀ Fúlàní ń bọ̀ àwọn Fúlàní ń bọ̀. Fúlàní ń bọ̀. ìgbà tí a bá sọ̀rọ̀ ká tó mọ̀ pé Allah yìí òun kọ́ ló dá ayé òun kọ́ ló dá ọ̀run gbogbo nǹkan tó wà ní Quran pé òun ló dá ilé claims lásán ni anybody ló lè claim pé òun lòun dá nǹkan kò lè jẹ́ pé Allah ló dá àwọn nǹkan yìí kó tún máa sọ pé ẹ pa wọ́n ẹ gé wọn lọ́rùn ẹ gé wọn lọ́wọ́ ẹ pa àtọ̀bí ọlọ́ba ló ṣe jí wa gùn. tẹ́ ẹ bá lọ wo Quran Suratu Muhammad àkàyẹ Suratu Muhammad yẹn kígan ẹ wo instruction tó ń fún àwọn èèyàn ó ń jẹ́ kó yé wọn pé àfi kẹ́ ẹ ja ogun ẹ̀sìn àfi kẹ́ ẹ pa àwọn èèyàn sẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ pé ẹ ò pa àwọn èèyàn ó ní àrùn ti wà nínú ọkàn yín nìyẹn àwọn tí àrùn bá dẹ̀ wà nínú ọkàn wọn Allah máa sọ iṣẹ́ wọn dòfo àwọn mùsùlùmí wọn gbọ́dọ̀ máa pààyàn wọn gbọ́dọ̀ máa ṣe jihad wọn gbọ́dọ̀ máa jagun ẹ̀sìn kí là ń pè lógun ẹ̀sìn òun ni pé kí wọ́n islamize yín forcefully kò ṣe pé díẹ̀ pé ya irọ́ wọ́n gbé wá láti wá jà wá lógun ni àwọn bàbá wa lánàá ò tètè mọ̀ pé nǹkan báyìí ló wà nù kìíní so ẹ lọ dira gidi gan ẹ̀yin tí mọ́ṣáláṣí wà ládùúgbò yín ẹ dira ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ní new site ẹ má fàyè gba mọ́ṣáláṣí anybody tó bá fẹ́ kírun ẹ sọ fún wọn bí kò máa kírun nu yàrá wọn because a ní láti tètè ṣẹ́rí kìíní kò ń ṣeré o gbogbo àwọn mọ́ṣáláṣí tó ń kọ́ kiri yẹn military base ni o military base ni ibẹ̀ lọ́ máa sùn tó ti máa attack yín ẹ̀yin ò dẹ̀ ní mọ̀ ibẹ̀ náà ti máa ṣe meeting náà ti máa sọ everything ẹ̀yin ò ní mọ̀ ẹ wo nǹkan tó wà nínú Quran tá ń kà ní èdè abínibí tó bá jẹ́ ń kà fáwọn èèyàn wa ní Arabic àwọn ìyá yẹn máa tún máa sanwó wọ́n máa ṣe àmì ṣe wá rí pé àwọn àfáà ìṣe rí pé ẹni òfò ni wọ́n ṣe rí pé ó yẹ kí àwọn èèyàn ó yẹ kán mú wọn kán fi ẹ̀yìn wọn tàgbá ni ṣàfẹ́ sọ pé àwọn àfáà yóò understand nǹkan tó wà nínú ìwé yìí ni ṣàfẹ́ sọ pé àwọn àfáà yóò understand agenda Islam ni no wọ́n mọ̀ but torí pé Fúlàní ni wọ́n they are working hand in hand with bandits wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni iṣẹ́ tàwọn àfáà àdúgbò àwọn àfáà tẹ̀rí lórí íńtánẹ̀tì tó ń sọ̀rọ̀ yẹn ni pé kán neutralize wa kí wọ́n disarm wa kí wọ́n sọ wá di kòròfo káwọn ajínigbé kán wá máa wá kán máa jí wa gbé kán máa béèrè ransom àwọn ransom tó ń gbà lọ́wọ́ yín òkú fi ń ra irinṣẹ́ burúkú ni wọ́n fi ń rà tó fẹ́ fi bá yín jà tó fẹ́ fi kọjú ìjà sí yín ẹ̀yin èèyàn wa ẹ máa fún oníbàárà kankan lówó torí àwọn oníbàárà yẹn àwọn Fúlàní yẹn náà ni wọ́n bá wọn sùn ni wọ́n bímọ rẹpẹtẹ wọ́n wá dá wọn sílẹ̀ Yorùbá pé kán máa fi mú fínlẹ̀ kán máa mọ everywhere wóró sí wóró ẹ̀yin èèyàn ẹ jí ìlú tó bá ti ń ka ìwé burúkú ìwé ogun ni ìwé yìí wọ́n fẹ́ wá jẹ irun ni wọ́n fẹ́ sọ ìlú wa di Afghanistan ni wọ́n fẹ́ sọ ìlú wa di Somalia ni àwọn àfáà yẹn fẹ́ enslave wa for life ni wọ́n wá bá wa ṣeré àwa máa mẹ́rin jáde àwọn kan tó wá máa sọ pé ìgbà kan ni ìgbà ogun ni ogun yẹn ló ń ba yín jà báyìí ogun ẹ̀sìn náà ń pè Quran ìwé òfò ni ìwé àdánù ni ìwé ogun ni ìwé òfò ìwé ìpayín keke ìwé ẹ̀jẹ̀ mo rí fọ́nrán kan téèyàn kan fi hàn mí tó ní ms bàbá sọ pé Quran ìwé òfò ni ìwé burúkú ni ẹ tí bá tó bẹ́ẹ̀ kí n fa Quran yẹn ya kí n dáná sun kí n ṣe mú kàn rẹ́rìn pé ẹ máa wa pọ̀dà ẹ máa wo mùmú mélòó àwọn tó ti dáná sun Quran tó wà online ẹ̀yin yẹn wa Allah ò lágbára kankan Allah ò lè ṣe nǹkan kan ẹ wo àwọn ẹbú Suratu Muhammad yẹn wo instruction tí Muhammadu ló ń give Muhammadu ni Allah òun ló ń give instruction ló ń give order yẹn tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jà tẹ́ ẹ bá pààyàn Allah máa sọ iṣẹ́ yín di òfo ẹ ti wà nínú àwọn aláìgbàgbọ́ nìyẹn o dandan ni ogun ẹ̀sìn yẹn gbọ́dọ̀ jà tẹ́ ẹ bá wá jà Allah máa fi yín sínú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ó tún wá ṣe àpèjúwe ọgbà ìdẹ̀ra yẹn ó ní àpèjúwe ọgbà ìdẹ̀ra tí Allah ṣe ládéhùn fún ẹ̀yin onígbàgbọ́ òdodo fún ẹ̀yin mùsùlùmí tẹ́ bá pààyàn òun ni ọgbà tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀ àwọn èso wà ńbẹ̀ tẹ́ máa jẹ àti àwọn ọtí tó dùn ẹ máa mú àti ọgbà omi wàrà odò oyin odò wàrà ó ṣàpèjúwe ẹ̀ ń bẹ̀ náà kẹ́lì mọ́ bí Muhammad ló ń give order yẹn ó wá ń sọ fún ẹ pé ibi tí Allah máa tẹ́ bá pààyàn ibi tí Allah máa pèsè fún yín tẹ́ máa tó máa fi yín sí ó wá ń describe ẹ̀ fún wọn irọ́ lásán àwọn wèrè kọ́tẹ̀ nǹkan kí ni ó dẹ̀ believe trash yìí àwọn tó ti kú lánàá tó ti fẹ̀mí wọn lẹ̀ fún Muhammad tó fi jagun tó ogun ẹ̀sìn ibo náà wà báyìí wọ́n ti wà náà gba ìdẹ̀ra àbí èyí tó dùn ṣàn yín sáré
meanwhile Saudi ó ti kọ́ ọgbà ìdẹ̀ra sí ìlú wọn, wọ́n ti kọ́ many hotels sí orí omi. Ẹ̀yin wá wà ní ìlú yín tó kún fún wàrà àtoyin, ilẹ̀ aṣálẹ̀ tí wọn ò ní wàrà àtoyin, wọ́n wá ń gba owó yín, wọ́n wá fi ń gbé wàrà àtoyin sínú ìlú wọn. Olúmọ wà ńbẹ̀ tó yẹ kẹ́ lọ máa tàwáàfù ẹ̀, tó yẹ kẹ́ lọ máa pọ́n lá, kẹ́ máa ṣèwúre ńbẹ̀, àdúrà yín máa gbà. Ẹ folúmọ́lẹ̀ ẹ lọ sí òkúta tó jábọ́, meteorite lásán tó jábọ́ látòkè, wọ́n wá pè fún yín, wọ́n ló jábọ́ látàlùjọ náà. Ẹ̀yin náà dẹ̀ gbàgbọ́ ok òkúta Olúmọ tó wà lólúmọ yẹn, òkúta tọ̀dọ̀ tiwa tó wà lẹ́gbàá yẹn, inú náà nìyẹn ti jábọ́. Ẹ̀yin mùsùlùmí àná ẹ gọ̀, ìran tó gọ̀jù lágbàáyé ìran mùsùlùmí ni. They are so brainless. Mi irú àwọn èèyàn báyìí rí. Wọ́n tún ráwọn èèyàn tó ń pa àwọn èèyàn pẹ̀lú bísímì láì, wọ́n tún máa sọ irọ́ wọn ń ṣe mùsùlùmí. Àdẹ̀ mú ẹ̀rí yẹn jáde nínú Kùránì pé Kùránì ló sọ pé ẹ máa bẹ́ wọn lọ́rùn, kẹ́ẹ̀dẹ̀ máa gé ogbó ọmọ ìka wọn. Ẹ̀dẹ̀ bílí pé Ọlọ́run tó dáyé ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń sọ pé kẹ́ máa bẹ́yàn lọ́rùn. Ok, Allah yẹn olórí burúkú yẹn tó rẹ̀ mú sọ pé Allah ò lágbára náà. Ẹ̀yin mùsùlùmí gangan ni Allah, tó rẹ̀yìn lẹ̀ máa ṣiṣẹ́ tí Allah iṣẹ́ tó yẹ kó ṣe ẹ̀yin lẹ̀ ń bá ṣe. Pé tí Allah ò lè pa àyàn fúnra rẹ̀. Ok, ẹ wo bá ṣe pariwo MS bàbá ṣe kíní kan, kí ló yẹ tí ẹ ò fẹjọ́ sùn Allah, kí ló yẹ tẹ̀ ń pe the Nigerian Police Force, the DSS, the Interpol, kí ló yẹ tẹ̀ ń pè wọ́n. That is to tell you pé Allah ò lágbára, paracetamol 10 naira lágbára ju Allah lọ, Nigeria DSS lágbára ju Allah lọ, Nigerian Police Force lágbára ju Allah lọ. Ẹgbà fàtì ni Allah is a useless deity chilling in the Kaaba, wọ́n ṣe ìnẹ̀ síbẹ̀ ni. Gbogbo àdúrà yín tẹ́ ń gbà lọ́wọ́ Allah tẹ́ ń béèrè, Allah ò gbàdúrà yín. You are only wasting your time, you are only talking to yourself. Mo ti ń sọ fún yín, ẹ jí ẹ má sùn. Ọlọ́run ò lẹ́sìn àṣà àti ìṣe ló ní, everybody ló ní their culture and tradition. Tó o bá ti fi culture ẹ lẹ̀, ó máa dẹni àánú. Igi tó bá tẹ́ kọ̀ tẹ́ kúrò tẹ́ ní igi tí wọ́n bá gé rúùtù ẹ̀, igi yẹn máa kú náà. Àwọn kan wá ń demonize rúùtù yín, rúùtù tó yẹ kẹ́ máa wet. Àwọn pásítọ̀ kan wá jáde ń sìn, ń jí wọn gbé o, Jésù ti fi wọn òun pé àwọn alálẹ̀ ní ká lọ pè. Àwọn alálẹ̀ tẹ́ sọ pé kò dáa, àwọn alálẹ̀ tẹ́ sọ pé wọ́n máa wọná, àbí àwọn alálẹ̀ tẹ́ ti bu ẹni àtẹ́lù, ọ wá ń jí yín gbé, wọ́n ń pa yín ní pàṣípààyè, ẹ wá ń pe àwọn alálẹ̀. Ó dà tí ó bá pé wọn náà alálẹ̀ ni ẹ́, tó bá pé alálẹ̀ ni ẹ́, táwọn èèyàn wá tó ti àwọn ọmọ ẹ tó ti instruct wọn, tó wá fiẹ́lẹ̀ tó ti kẹ̀yìn sí ẹ. Àwọn kan wá dé, wọ́n wá gbé àwọn alálẹ̀ yẹn, wọ́n lọ ń túnṣe nílùú wọn, lọ ń bọ́ lù wọn. Àwọn ajínigbé wá dé sí, wọ́n wá ń jí àwọn ọmọ yẹn gbé, so tán bá pè ẹ̀ ṣe wá dáhùn. No, ẹ jẹ́ ká máa fi ṣírò ra wa náà. Tán bá pè ẹ̀ ṣe wá dáhùn. Ìgbà tán pa Christian, instead kẹ́ pé Jesus, ẹ ti mọ̀ pé Jesus ò lè dáhùn, ẹ pé Donald Trump. Àwọn wọnú mosque wọ́n pa àwọn mùsùlùmí náà sí. Àwọn mùsùlùmí máa fẹ̀mí ara wọn lẹ̀ torí wọ́n believe àwọn 72 virgin àwọn àpọ̀dà. Ẹ̀yin èèyàn wa, ẹ padà lọ lé yín. Sáwọn ará bí àwọn iṣan ọ̀kọ́kú bá dé, tẹ́ṣin ọ̀kọ́kú bá fẹ́ jíyàn gbé, tó bá fẹ́ pààyàn, tó bá pé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ náà ló jí gbé ló ń pa. Awúráwo ni o, Gàmbàrí pa Fúlàní, kò lẹ́jọ́ nú ọ. Ẹ̀sìn Fúlàní ní Ìsìláàmù, ìwọ ọmọ Yorùbá lọ fílẹ̀ o. Tí 1840 bá repeat ara ẹ̀, àwọn ọmọ Yorùbá ti ń lajú báyìí sí. Torí ẹ̀ mú yín sọ fún yín, àwọn ọ̀tá wa, àwọn mùsùlùmí ni, wọ́n fẹ́ pa wá, wọ́n fẹ́ gbalẹ̀. Tí 1840 bá dé repeat ara ẹ̀, bóyá àwa ti mọ̀ pé ilé ogun ni mosque, so a jẹ́ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ń sá sí, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí dá mọ́ṣáláṣí wó, tí wọ́n á pé táìmù yẹn ìwọ wà ń bẹ̀ Ọlọ́run rùdí òṣì kan sẹ́yìn, tó bá wó mọ́ṣáláṣí, tó bá ju búdòsà sí, gbogbo bó ṣe rùdí sẹ́yìn, tó bá máa lajú, ó ti lọ ní ọ, ó lọ ní ọ, irọ́ lásán ní ọ, ẹ jí o, ẹ yé fàkókò yín ṣòfò, ẹ yé bá wọn bọ ṣìgìdì Allah tí ò gbéde yín. Àwọn mùsùlùmí ìgọ́ṣà, ó wà ń lẹ Yorùbá, ọmọ Yorùbá ní ẹ́, ó wá fẹ́ sin nǹkan tó sọ pé ó dá ẹ sórí ilẹ̀ Yorùbá, ó wá tún ní láti lọ kọ́ èdè, láti lọ bá Ọlọ́run yẹn ò gbéde ẹni, òun dẹ̀ ló dá ẹ ní Yorùbá, ṣó wà confused ni. Ṣé rí lẹ́kọ̀ọ̀kan tí mo máa ń sọ náà bí ta bá ti jẹ́ ká máa ṣèwúre fáwọn mùsùlùmí yìí. Ẹni tí ọpọlọ ẹ̀ bá ti lọ bí mùsùlùmí, ayé ẹ̀ ti bàjẹ́, ẹ gbà bẹ́ẹ̀, ayé ẹ̀ ti bàjẹ́. Because àwọn tí ọpọlọ wọn lọ́jù, òun ni àwọn mùsùlùmí. Bẹ́ẹ̀ náà ni mo rí fọ́nrán òṣì kan tí ọmọ akótilétà kan tó ń ṣe ní Saudi, ibi òkè Jabali Nunu yìí,
kí lànàbì wá ṣe ń bì iná ẹ̀yin tẹ́ ń bú ànábì ó bẹ̀rẹ̀ sí ṣe mọ́hánẹ́ nígbà ẹ máa wọ ọmọ ẹrú ẹ máa wá pọ̀dà òkè yapa ní Nàìjíríà ò nílùú ẹ o òkè yapa ń bẹ o Muhammadu ti fa Colorado yóò ní o ó ti mu tí bó ti ya wèrè orí ẹ̀ ó ti ní mẹ́ńtà ó kàn rìn kiri because inú orí òkè yẹn ibẹ̀ yẹn kàn rí jágbajàgba ọkàn wọ̀bùwà bí wá sọ pé òun rí kinní kan tó sọ fún mi máa kà ṣé èèyàn á ti fa gbóyó náà ẹ wọ àwọn tó ń gbé codeine yẹn náà tó bá gbé codeine wọn lè máa sọ wọn á dẹ̀ máa sọ̀rọ̀ wọn á dẹ̀ máa ọ̀rọ̀ dẹ̀ máa jábọ́ nǹkan tó ṣe Muhammadu nìyẹn náà ó ti gbé báàkì ni náà ó ti fa dọ́ọ̀sì dẹ́sàtì ó ti fa sọ́pọlọ òun ló fà tó fi ń sọ gbó jágọ́nsì yìí náà pé òun rí kinní kan Jubril mo rí kinní kan kò wá mọ nǹkan tó rí ó wá kinní wọn pariwo dáṣọ bòmí ó wá sáré lọ báyàwó ẹ̀ dáṣọ bòmí kinní yẹn ó ti dé o á máa gbé bí gírì ó ti mú gbóyó ni àwọn mùsùlùmí dẹ̀ wọ́n wá ń tẹ̀lé yẹn ẹ fi àwọn tó gbọ́ èdè yín ẹ fi wọ́n lẹ̀ ẹ wá ń tẹ̀lé ará Saudi tẹ̀ ń tẹ̀lé ní àwọ̀ yín kò irú àwọ̀ yín kọ́ ló ní ojú yín ó yàtọ̀ sójú ẹ̀ irun orí yín ó yàtọ̀ sí irun orí ẹ̀ imú yín ó yàtọ̀ sí imú ẹ̀ èdè yín ó yàtọ̀ sí èdè ẹ̀ àṣà yín ó yàtọ̀ sí àṣà ẹ̀ ẹ̀dẹ̀ ń tẹ̀lé àwọn wèrè kan wá sọ pé yẹn Muhammadu ni wọ́n rán sí wa kò yẹ kẹ́sì mọ̀ pé ọmọ ẹ̀ bá àwọn ọmọ lárúbáwá ni wọ́n rán sí wọ́n mọ̀ yí pé àwọn ọmọ lárúbáwá ni ó rán ra ẹ̀ sí torí kò sẹ́ni tó rán ajagunbalẹ̀ ni àmọ́ torí pé wọ́n fẹ́ sọ yín di lárúbáwá lórí ilẹ̀ yín wọ́n gbọ́dọ̀ kó yín mọ́ torí pé wọ́n fẹ́ kọ́ńkà ayé wọ́n fẹ́ kọ́ńkà the whole world ló jẹ́ kó máa sọ nǹkan tó ń sọ. ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn òmùgọ̀ ni irọ́ lásán ni Allah you are only wasting your time. àwọn ará bí ìṣègùn ti wà everywhere wọ́n fẹ́ kọ́ńkà wa ni wọ́n fẹ́ gbalẹ̀ ni nǹkan mo ti sọ fún yín nǹkan mẹ́ta tí wọ́n ń lò nìyí this is the pattern. Number 1, deceive wọ́n á deceive wa. Number 2, disarm wọ́n á disarm wa. Number 3, conquer DDC deceive disarm and conquer nǹkan tó ń ṣe fún wa nìyẹn o ẹ jẹ́ ká jí ká mọ nǹkan tá à ń ṣe gbogbo àwọn àfáà àwọn pastors yẹn they are deceiving us ẹ padà lọ sílé yín we are telling you the truth now àwa ń sòdodo fún yín torí tó bá ṣẹlẹ̀ ẹ máa padà wá rántí kó má di pé ìgbà tó bá ti so ìkànnù yín lọ ní rírú ẹ o torí mi ní fẹ́ kàn pa ọmọ Yorùbá o fún àyè pípa tó bá jọwọ́ yín sókè lẹ́ máa sẹ́yìn tó wá ń ṣe bísímìlà tó wá bẹ̀rẹ̀ sí ka Quran ms dẹ̀ sọ àkànbí dẹ̀ sọ pé ẹ̀sìn Islam yìí ẹ̀sìn ikú ni wọ́n dẹ̀ ti ka kí wọ́n dẹ̀ ti gbé ìdà sókè kó má yẹ pé gbà yẹn lẹ́ máa tó sọ jí o àwa ń tẹnu mọ́ báyìí o there is no Messiah coming anywhere we are our own Messiah àwa ara wa la máa gbára wálẹ̀. So ẹ jẹ́ ká tètè wo nǹkan tá à ń bára wa sọ òdodo ni o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o odò tó bá gbàgbé orísun odò náà máa gbẹ ni o. irú ọba tó ń rùkú tó ń ṣìdí sókè tó ń yàn ń ṣọba ẹrú ni ṣẹgẹdẹ ẹrú ni irú yẹn ń sìn àwọn àáfàá ni bàbá ẹ̀. àwọn ọ̀dọ́ tó wà nínú ìlú yẹn ni mo rí bá wí ẹ̀rọ àwọn ọba yín tó lọ ń tò sẹ́yìn àwọn àáfàá tó náà wọn lọ ń kírun òfò kan níbi tí ojú làdé yìí ní 2026 kí ọba máa wà ní mọ́ṣáláṣí kó máa náà forí balẹ̀ fún ṣìgìdì Saudi àwọn lárúbáwá wọ́n wá ń kó àwọn wọ́n ti kó àwọn ẹ̀rọ wọ́n tún kó ọba lẹ́rú sáwọn lárúbáwá wọ́n tún kó president lẹ́rú. akàntí ẹ̀ nídìí president kan tó àtàwọn governors kan tí wọ́n ní vision tí wọ́n street tí wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe. irú èmi báyà èmi ìdè jẹ president mi ìdè jẹ governor torí ó máa gbogbo mọ́ṣáláṣí máa lọlẹ̀ a máa wò gbogbo mosque a máa ṣọ́ọ̀ṣì a máa wó gbogbo ẹ̀ a máa má wọn tó síkì wá báyìí tẹ́ bá ti lè ṣe kíní yẹn tí kò ṣiṣẹ́ kárí tí ó bá ikú mọ́ṣáláṣí yẹn kọ́ lọ wó ṣọ́ọ̀ṣì yẹn kọ́ lọ wó a máa sọ́ di káwọn ọmọ lọ kọ́ṣẹ́ irú àwọn èèyàn yẹn la fẹ́ wèrè anybody tó bá fẹ́ ṣẹrú tó fẹ́ kírun tó fẹ́ máa foríbalẹ̀ fún ṣìgìdì Saudi kó máa foríbalẹ̀ fún yàrá ẹ̀ wọn ò dẹ̀ gbọ́dọ̀ introduce any religion sí ọmọ until after 18 years tó bá ti pé 18 years kọ́mọ yẹn decide nǹkan tó bá hùn tó bá fẹ́ fàyè ṣe tó bá fẹ́ ṣẹrú kó lọ ṣe but whatever ẹrú bá fẹ́ ṣe kó máa ṣe nù yàrá ẹ̀. Our destiny is in our hands. Ẹ gbà bẹ́ẹ̀ kò sí mẹ́sàáyà kankan tó ń bọ̀ kò ṣáájú àwọn tẹ́ fẹ́ gbà tó fẹ́ gbà irọ́ ni o
bàbá tí wọ́n fi idà sọ orí ẹ̀ kalẹ̀, ẹ imagine wọ́n á ti sọ fún yín pé wọ́n máa pa, ó máa pe Jésù o, ó máa gbé ojú ẹ̀ sókè pé Jésù ojú rẹ̀ dá, jẹ́ kí aago yìí ré kọjá lórí mi, ó máa sọ. Ǹjẹ́ Jésù yọjú? Kò yọjú o. Meanwhile ó jẹ́ pé bàbá yẹn sìn, ó jẹ́ pé ìdílé Ògún ló ti jáde, ó jẹ́ pé ó yẹ kó ti ní ayẹta òkígbẹ́, ó jẹ́ pé ìdílé ẹbọ, torí pé wọ́n ti deceive wọn, wọ́n ti disarm wọn wípé kíní yẹn ò dáa o, ó máa wọ náà, wọ́n deceive ẹ̀, wọ́n disarm ẹ̀, gbogbo agbára yẹn àjogún bàbá báyìí ó ti dànù, wọ́n wá kọ́ńkà ẹ̀ báyìí, wọ́n ti sọ lórí kalẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ jí, nǹkan tá à ń sọ yìí náà bí ṣeré o, fat ni o, ẹ̀sìn Islam ẹ̀sìn ikú ni, ẹgbẹ́ òkùnkùn ni. So èèyàn kan sọ pé kí n play orin tí Qdot kọ yẹn jọ Muslim nìkan dá sì fẹ́ kó máa bọ̀ lókè. Ayamadéleke ìjọba wà ń bẹ send request, so kẹ́ẹ̀kan lè mọ̀ pé kíní yìí ṣeré o, àwọn Fúlàní náà wọn lè ṣe kíni, wọn ṣeré, wọn fẹ́ gbalẹ̀ ni o. ẹ kí n play fáwọn tí ó bá ti gbọ́. ọmọ mọ́ríyá ọ̀bẹ̀rẹ̀ mi ọ̀bẹ̀ ní fún yìí. ẹ má bínú bí mọ́mọ́ ń jẹ́ ó jẹ́ ká dá dúró ní òyìnbó ló dára pọ̀ à ń ṣọmọlé kan náà torí bí náà ò bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ ò ń tọ́lé kan náà. ṣébi ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáṣí ilẹ̀ fẹ́ sá sí ẹ̀yọ́ ọmọ káàrọ̀ òjíire ìjà ẹ̀sìn ilẹ̀ ń jà oríta gbogbo yìí tá a bá lẹ̀ ń fà á. mo kà á nù pé tọkọ sílẹ̀ bó ṣe fi jàgbalẹ̀ àwílẹ̀ ẹ̀ mú bẹ́rù òkè máa kọ̀ọ̀rọ̀ mi lẹ̀ tọ́ bá gbalẹ̀ wà tọ́ ọmọ sàn ṣàkọlẹ̀ bí òwe tó ń bọ̀ wọ́n pa lọ àsìkò tí tó bá yìí ká máa jà fúnra wa ẹ má jẹ́ wípé àwọn ẹ̀ máa jà lára wa má jẹ́ yé ń gbà bọ̀dé fúnra wa àwọn tó ń para lọ ìwọ̀n kì í ṣara wa. Fúlàní ń bọ̀, wọ́n ń bọ̀. Fúlàní ń bọ̀. Àwọn Fúlàní ń bọ̀. Àwọn Fúlàní ń bọ̀. Sista ẹ káalẹ́ mà. Mo kí madam ẹ káàbọ̀. Ẹ káalẹ́, èmi náà kí yín o. Ẹ káalẹ́ mà. Yes ma. Yes ma, ẹ káàbọ̀ sọ́dọ̀ wa. Ṣé Mùsùlùmí ni yín mà? Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun màmá mi, mo kí yín. Ṣé ẹ kàn kọjá lọ lẹ́rí wa ni àbẹ́yàn kan ló kàn sẹ́ni kíni wa ká lè mọ bí ta ti máa bẹ̀rẹ̀ ni mo ṣe bèrè, ẹ má bínú. Ìyá wa. Madam Mariam. Mo kí bàbá mi Anki Global, mo kí sà. Màmá wa Mariam ṣe wà ń bẹ̀ mà. Madam Mariam. Ẹjọ́ ṣe ń gbọ́ wọn àbí mi ni mi. Ó dẹ̀ pé. Ẹ lè fi wọ́n lẹ́fọ̀ọ́ náà, ẹ lè gbóhùn sókè bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì wọn ni. Okay, alright, sí dẹ̀ pé nẹ́tíwọ̀kì wọn ni. Okay. Ẹ̀yin tí tẹ bá rí bí máàlì kan yẹn tó ṣe ń lọ bàbá wa lọ fún. Ìdí tí iṣẹ́ rí mo fẹ́ ẹ̀yin èèyàn wa níbi tá a bá dé yìí. A gbọ́dọ̀ máa ṣe rí nǹkan tí ò wà logical tó jẹ́ pé tí wọ́n gan bá gbé sọpọlọ tó rí pé kò bá làákàyè mu. It is high time tó kó o máa question ẹ̀. Nísìnyí ó ń pariwo ẹ̀sìn wo gan la ṣe nínú oyún? Ẹ̀sìn wo ni mo ṣe nínú oyún tó prepare mi fún ayé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí? Ẹ̀sìn wo ni mo ṣe nínú oyún? Okay. Hello ma, ṣé ń gbọ́ mi báyìí? A ṣe ń gbọ́ yín ni Madam Mariam, a gbọ́ yín tẹ́lẹ̀, a ṣe ń gbọ́ yín padà sí. Ó dà pé nẹ́tíwọ̀kì ni. Ẹ ṣeun màmá mi. Ṣé nẹ́tíwọ̀kì yẹn máa jẹ́ kí n gbádùn yín torí mo fẹ́ gbé yín dáwọn ibì kan kí nẹ́tíwọ̀kì yẹn dẹ̀ lè jẹ́ kí èmi àti yín gbádùn ara wa. Mo ń gbọ́ yín mà. Ẹ ṣeun màmá mi, ẹ ṣe mo dúpẹ́. Mo ní ṣé yọ̀kan ló ṣe program wa bí ẹ kàn kọjá lọ ni mà? Mo ń kọjá lọ ni. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ mà, èmi gẹ́gẹ́ bí obìnrin tẹ́ jẹ́ tó jẹ́ mùsùlùmí ni tẹ́ dẹ̀ jẹ́ obìnrin. Tí mo bá fẹ́ gba ẹ̀sìn Islam lénìí, kí ni àwọn nǹkan márùn-ún tẹ́ lè sọ fún mi pé èmi gẹ́gẹ́ bí obìnrin o ẹ fẹ́ preach Islam fún mi pé kí n wá join, kí n gba ṣàhádà, kí n join ẹ̀sìn gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin. Kí ni àwọn nǹkan tẹ́ lè sọ fún mi tó lè convince mi pé tí n bá gba Islam àwọn àǹfààní tí mo máa jẹ ní o? Nínú Quran ẹ máa fún mi lẹ́rìí nínú Quran, ẹ máa fún mi lẹ́rìí nínú hadith pé okay tí n bá gba ẹ̀sìn Islam lénìí o àwọn nǹkan tó jẹ́ special package wà fáwọn obìnrin o. Ẹ fún mi ní nǹkan márùn-ún tẹ́ lè sọ fún mi tó lè fún mi ní conviction láti gba ẹ̀sìn. Ẹ má bínú. Yes ma. Ṣé ń gbọ́ mi?
I'm not here for gbọ́ yín mà bẹ́ẹ̀ ni mà. mo fẹ́ confuse yín àbí kẹ́ confuse mi. Ẹ ti wọ́n Yes ma. gbogbo wa bẹ́ẹ̀ ń gbọ́ mi nà. Bẹ́ẹ̀ ni mà mo ń gbọ́ yín mà. Gbogbo Gbogbo lé ló wa. ń gbọ́ mi èmi nìkan kọ́ ni mo ń gbọ́ yín o gbogbo ọmọ kóòtù Yes, òjì rẹ. mo mọ̀ pé gbogbo at least 900 people ló ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni Ṣé bẹ́ẹ̀ yín? ni bẹ́ẹ̀ ni Ẹ kì í sọ nǹkan fún yín. Ṣẹ́rí program yín bẹ́ẹ̀ ni mà. long time ago ni mo ti máa ń join ní pé pé máa wà ní FYP. So nínú àwọn ọ̀jọ́ yín as in nínú àwọn community yín wọ́n máa ń try láti máa bully èèyàn kọ́ máa búyàn. So tó bá ti rí any Islamic person kọ́kọ́ máa sọ̀rọ̀ sí Ẹ má no no ayé ẹ yìí má ò sí bínú wa. ẹni sùúrù ẹni sùúrù Ìfẹ́ ká nǹkan lọ tí mo sí ṣe ìyàwó wait láti wá sókè ẹ má ẹ máa bínú. gbọ́ mi mà mo ti rí ní comment àtẹ́tẹ̀ section tí wọ́n ẹnìkan ní tètè kẹta táìmù mi ni. bọ́lẹ̀ ẹ máa gbọ́ ayé yìí ò lọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń jà fún ẹ̀sìn ìṣẹ̀ṣe ní kinní kan ìṣẹ̀ṣe ní kinní kan Muslim ò kì í ṣe Islam Christian ò kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe lẹ̀sìn fine ẹ̀yin kọ́ lẹ máa ṣe ìdájọ́ mi ṣe mọ̀ bẹ́ẹ̀ èmi kọ́ ni mo máa ṣe ìdájọ́ ẹ̀yin ṣe mọ̀ bẹ́ẹ̀ fine mo máa ń like bẹ́ẹ̀ yìí máa ń tún àwọn Kùránì yín mo ń like ẹ̀ gan mo máa ń like ẹ̀ gan but èmi máa ń bú àwọn èèyàn ní comment section pé òpònú èèyàn ló ń fún yín lésì ẹ sọ fún mi pé kí ni ìdí mà ẹ ló mà Ìdí mà kí ni ìdí mà? ìdí ni àdá ìdí ni pé ẹ̀sìn tí mò ń sìn fúnra ara mi ẹ ní preach ẹ̀ fún mi 1 2 nǹkan tí mi ń sìn tí mo fi ń rí àtúnṣe nínú ayé mi ẹ ní sọ fún mi pé nǹkan yìí o ẹ lè preach ẹ̀ fún mi wípé kíní ìkò kí ń ṣe nǹkan tí mo lè sìn tí máa fi rí ìjọba ọ̀run 2 ẹ kí n ṣàlàyé nǹkan fún yín nǹkan tẹ́ bá ń sìn fúnra ara yín tẹ́ fi mọ Ọlọ́run títí yín ẹ jẹ́ kó wà ní ọkàn yín kò dìgbà tẹ́ bá sọ fún èèyàn kan pé nǹkan tó ń sìn yìí o òkúta ló ń sìn yìí o kò ń ṣe Ọlọ́run ẹ ṣé ń gbọ́ mi ẹ tún kúrò àkọ lọ́jọ́ kan ẹ má gbọ́ mi o ẹ tún kúrò àkọ lọ́jọ́ ẹni kan sùúrù ẹni sùúrù ẹ kì í ṣe rédíò náà ẹ ti sọ ìwọ̀nba tẹ́ sọ kalẹ̀ yẹn náà ó ti yẹ kẹ́ ẹ gbèsè ó ti da abẹ́ yẹn ó ti sókè màmá mi màá fún yín láyè kẹ́ sọ̀rọ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń dárúkọ sísìn yẹn ó ń rí bákan bákan lára tèmi ṣe understand ewúrẹ́ àgùntàn ológbò ẹdìyẹ òun ni wọ́n máa ń sìn ẹni tó bá ń sìn nǹkan èmi gẹ́gẹ́ bí abiyamọ ń sìn àwọn ọmọ mi wọn ò sìn mí o èmi ni mò ń sìn wọn èmi ni màá wá jíjẹ fún wọn èmi ni màá wá múmu fún wọn èmi ni màá gbogbo tó bá fẹ́ so ẹ̀yin tó bá yẹ pẹ́yìn lẹ́yìn ń sin Allah yín wẹ́ akókó ti sọ́mìbà náà lẹ́ẹ̀kan pé Allah ò lè ṣe nǹkan kan àwọn mùsùlùmí ni wọ́n máa ń sìn àwọn ni wọ́n máa ń bá ṣe most of iṣẹ́ tó yẹ kó ṣe àwọn mùsùlùmí ló máa ń gbaṣẹ́ ẹ̀ ṣe so ṣe rí sísìn tẹ̀ ń sọ ẹ jẹ́ tó wáyé pé ibi tẹ́ fẹ́ ká lọ lé nìyẹn èmi fẹ́ wá èmi personally mo fẹ́ bá yín sin nǹkan tẹ́ ń sìn lẹ́yìn mo fẹ́ máa bá yín sin Allah ṣùgbọ́n ṣé wàá mọ nǹkan tẹ́ máa ṣe fún mi báyìí ṣe rí question tí mo kọ́kọ́ bè lọ́wọ́ yín yẹn ẹ fi question yẹn lẹ̀ Madam Mariam ilé ayé tẹ́ ń gbé yìí tèmi àti yín gbélé ní ṣó rọrùn mà Madam Mariam ṣe wà bẹ́ẹ̀ mo ń gbọ́ yín kò rọrùn ṣé ìgbà tẹ́ wà ní 5 years ṣé ẹ mọ bẹ́ẹ̀ ṣe live ìgbà tẹ́ wà ní 14 tẹ́ wà ní 15 tẹ́ wà títí dé 20 títí tẹ́ fi tójú bọ́ ẹ mọ gbogbo time táwọn dáàdì yín fún yín lóúnjẹ tí parent wa ń tọ́jú wa ó dé level kan àwa náà lọ face life ara wa now question tí mo fẹ́ bi yín ni pé nínú oyún mọ́mì yín ta lẹ́sìn tó prepare yín fún ayé tẹ́ wà yìí ẹ má gbàgbé ayé tẹ́ wà yìí ẹ mọ ibi tẹ́ ń bọ̀ ńgbà tẹ́ wà nínú oyún mọ́mì yín o ẹ prepare fún ayé yìí o tá a bá ń bọ̀ nínú ayé kò sẹ́ni tó lè sọ pé okay o gẹ̀ tètè máa pray ìgbà tí máa fi pé 20 years mo gbọ́dọ̀ ti ra mọ́tò tí máa fi pé 25 ẹ jẹ́ máa pray nínú oyún ẹ jẹ́ máa pray kí n tètè máa ka Kùránì mi máa sí ìtẹ́sọ pé ẹ̀ ń sin nǹkan nínú ayé yìí tó ń prepare yín fún àlùjànnà ayé tẹ́ wà yìí ẹ ti ń ṣiṣẹ́ àlùjànnà yín kalẹ̀ now iṣẹ́ ibo lẹ ti ṣiṣẹ́ ayé tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ayé tẹ́ ń gbé yìí níbo lẹ ti ṣiṣẹ́ kalẹ̀ ìwé wo lẹ kà nínú oyún mọ́mì yín fóṣù 9 yẹn iṣẹ́ ayé tẹ́ gbé yìí ẹ jẹ́ kí question yẹn yé yín ẹ mọ̀ pé lẹ́ ń sin nǹkan sìn ayé tẹ́ ń lò yìí níbo lẹ ti ṣiṣẹ́ kalẹ̀ Kùránì wo lẹ kà fún àwọn prayer wo lẹ ṣe tó prepare yín fún ayé tẹ́ ń gbé yìí tẹ́ bá ti bá mi dá mi lóhùn question yẹn
èmi á wá gbà pé àlùjọ́nà yín wà èmi náà bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ àlùjọ́nà kalẹ̀ ẹ kàn bá mi sọ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ ayé tẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ ayé yẹn láàrin ìṣẹ́jú méjì bẹ́ẹ̀ kò sí ẹni kí n sọ bí mo yẹn ṣiṣẹ́ ayé yìí ẹni mo wà nínú oyún fún odidi 9 months òun náà mo ń tọ́ láti sọ fún yín mo wà nínú oyún ṣé ẹni tó bá wà nínú ó máa mọ nǹkan tó fẹ́ ṣiṣẹ́ fún un ìbí Ọlọ́run tó dáa ẹni tó dá oyún ló ti mọ nǹkan téèyàn fẹ́ jẹ nínú ayé. so nǹkan tẹ́ ẹ̀ sọ fún wa sí ni pé ayé tẹ́ wáyé ẹ̀ ṣiṣẹ́ ìkalẹ̀ ẹ kàn bára yín bẹ̀ ni. Ọlọ́run ló dá mi. ẹ̀mí lọ́kàn kan ló dá yín ṣe understand èmi bí yín pé ayé tẹ́ ń gbé ìṣẹ̀ ẹ sọ wípé ẹ ṣiṣẹ́ ayé yìí kalẹ̀ ipò Ọlọ́run ló ṣètò ayé yìí fún yín Ọlọ́run ló dá yín sáyé yẹn ẹ̀dẹ̀ ń gbé ìgbà ayé yẹn ẹ bára yín nílé ayé ẹ̀dẹ̀ ń lo ayé bí wọ́n ṣe ń lò ẹ rí páwọn èèyàn bí wọ́n ṣe ń lo ayé ni ẹ̀yin náà join wọn ẹ̀dẹ̀ ń bá wọn lò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyá mi. bẹ́ẹ̀ ni. ẹ wá ó dá o ìbéèrè mi wá lélẹ́yìí o ọ̀run tẹ́ ń lo àlùjọ́nà yẹn ṣé ń gbọ́ àgbọ́yé jẹ́ ẹ wá ń ṣiṣẹ́ àlùjọ́nà kalẹ̀ sìn ta ló sọ fún yín pé àlùjọ́nà yẹn náà ò ní sọ̀tì ara ẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ayé eléyìí nínú oyún ìyá yín ẹ jẹ́ kí question yẹn yé yín o nínú oyún ìyá yín ẹ̀ ṣiṣẹ́ ayé tẹ̀ ń gbé yẹ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ kalẹ̀ ẹ̀ kálukúrá ni ẹ̀ kírun ẹ̀ márùn ní bóyá ẹ̀dẹ̀ kírun ẹ̀ márùn nínú oyún ìyá nínú mọ́ sí yín à lè sọ now ẹ wá délé ayé yìí tán ẹ wá ń kírun àwọn wá gbé àlùkùrán lẹ́yìn lọ́wọ́ kẹ́ ẹ máa ṣiṣẹ́ àlùjọ́nà kalẹ̀ báwo lẹ ṣe mọ̀ bálùjọ́nà yẹn ṣe fẹ́ rí kí lẹ mọ̀ pé iṣẹ́ àlùjọ́nà yẹn kí ló tí ilé ayé yìí tẹ́ bá bára yín bẹ̀ tẹ́ ń lò ta ló sọ fún yín pálùjọ́nà yẹn náà ẹ máa bára yín bẹ̀ bẹ́ẹ̀ ṣe lu láyé náà lẹ ṣe máa lò pé ẹ nílò láti prepare fún kí ló fún yín l'assurance pé kẹ́ ẹ lọ máa ṣiṣẹ́ àlùjọ́nà kalẹ̀ ẹ ṣiṣẹ́ ayé ìkalẹ̀ kí wá ló fún yín ní assurance pé yẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ àlùjọ́nà kalẹ̀. ẹ ṣe mà. ẹ ṣeun. yes ma. nígbà tá ẹ máa gbọ́ question tẹ́ béèrè lọ́rùn mo fẹ́ fi dáhùn fún yín mà. gbogbo ayé ń gbọ́ yín. ẹni pé wọ́n sọ wípé inú ayé yìí mo ti máa ṣiṣẹ́ àlùjọ́nà mi kalẹ̀ ṣé ń gẹ́tì mi mà. bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yín. bọ́ọ̀dù ìṣẹ̀ṣe tá à ń ṣe kí ló dé ìṣẹ̀ṣe tẹ́ ń sọ yìí ìṣẹ̀ṣe tá à ń ṣe ó jẹ́ with all due respect no mi ò ní sùúrù pé aláàlẹ́ ti bá mi sọ̀rọ̀ òun náà lè máa fi dá yín lò mo máa dá yín lò ẹ fi ìṣẹ̀ṣe òun náà ni mo máa dá yín lò madam Mariam ẹ máa gbọ́ nínú nǹkan tẹ́yìn mú ọ̀sìn máa dá ìdárúkọ àná ẹ má ṣe bẹ́yìn madam Mariam mi ni mo mú tì í mi láìkì kéèyàn fẹ́ gaslight mi láìkì gbogbo explanation tí mo ṣe mi ò dárúkọ aláwù nínú ẹ gbogbo ẹ̀yin tó wà comment section I never mention aláwù iṣẹ́ ni mò ń sọ ẹni pé ẹ ṣiṣẹ́ mo bí yín mo níṣẹ́ ṣiṣẹ́ ayé tẹ́ ẹ̀ lò yìí kalẹ̀ ẹ sọ wípé ẹ ṣiṣẹ́ ayé yìí kalẹ̀ mo dẹ̀ wá bí yín pé tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ ayé tẹ́ ẹ̀ ń gbé yìí ẹ bára yín nínú ayé ẹ dẹ̀ ń lo ayé bó ṣe yẹ kẹ́ ẹ máa lò ẹ bára yín bẹ̀ ẹ ráwọn èèyàn ẹ rí pé àwọn èèyàn lọ school ẹ̀yin náà join wọn ẹ bá wọn lọ school ẹ rí pé àwọn èèyàn ń kọ́ṣẹ́ ẹ join wọn ẹ ń bá wọn kọ́ṣẹ́ ẹ rí pé àwọn èèyàn máa ń jí láàárọ̀ wọ́n á jẹun àárọ̀ wọ́n á jẹun ẹ̀yin náà ń bá wọn ṣe mo wá bí yín pé ṣé ẹ prepare ayé yẹn kalẹ̀ ẹ sọ wípé rárá ọlọ́run ló dá yín sínú ayé tó dẹ̀ mo wá bí yín ní questions pé ta ló sọ fún yín kẹ́ ẹ máa ṣiṣẹ́ ọ̀run kalẹ̀ ẹ ṣiṣẹ́ ayé yìí kalẹ̀ kí ló dé tẹ́ ẹ ń ṣiṣẹ́ ọ̀run kalẹ̀ ṣé ìyìn mọ bọ́ọ̀run yẹn ṣe rí ni ta ló fún yín ta ló gbéṣẹ́ yín lọ́wọ́ ẹgbẹ́ gbọ́mà ẹni sùúrù mà fine okay mà ẹ má bínú at side ẹni báwo mo ṣe fẹ́ ṣiṣẹ́ ọ̀run kalẹ̀ àbí fine mi ìdí ọ̀run so mi ìmọ̀ bọ́ọ̀run ṣe rí mi ìmọ̀ irúṣẹ́ tó ń ṣe lọ́run so mi ní láti ṣiṣẹ́ ọ̀run kalẹ̀ ayé yìí náà mo ti máa kẹsàn ìwà tí mo bá ti wù that's my answer ma. so irun tẹ wá ń kí ni purpose irun tẹ ń kí. ẹni irun tí mò ń kí ni purpose irun tí mò ń kí. yà kí ni purpose irun tẹ ń kí. mo believe nínú ẹ̀ ni bẹ́ẹ̀ náà ṣe believe nínú ṣáyín. bàbá ìyá mi èmi ò kí ń ṣẹlẹ́sìn bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ò ṣẹ̀sìn àwọn ancestor mi mo acknowledge wọn mo dẹ̀ ń pay homage mo ṣe yẹ kéèyàn ṣe mo ń pay homage fún àwọn ancestor mi mo ń bomi rin rúùtù mi ẹ mọ̀ pé gbòǹgbò làwọn ancestor wa mo dẹ̀ ń bomi rin wọn mo rántí wọn pé wọ́n ṣe o nípasẹ̀ wọn ni mo fi àwọn nǹkan tán ṣètò kalẹ̀ fún mi ó dàbí òbí tó kọ́lé
tó ralẹ̀ tó ra mọ́tò fáwọn ọmọ ẹ̀ táwọn ọmọ yẹn tó wá kú àwọn ọmọ yẹn ń jẹ èrè àwọn nǹkan tó ṣe kalẹ̀ so mo acknowledge àwọn ancestor mi wípé wọ́n ṣe é fún àwọn nǹkan tó ń ṣe kalẹ̀ fún mi èmi ò kí ń kírun mi ò kí ń lọ church mi ò lẹ́sìn mi ò ń la orí mọ́lẹ̀ èmi gbé ìgbé ayé mi gbúndúkú ṣé ti gbọ́ ẹgbẹ́dẹ̀ yẹn mo kàn ń lo ayé mi ṣáá ni mi ò ní ẹ̀sìn kankan bí mo ṣe ń lo ayé mi nìyẹn so ẹ̀yin lẹ́yìn kírun tẹ́ ń la orí mọ́lẹ̀ tẹ́ ń kírun ní ẹ̀5 léde èmi wá ń bi yín lérè pé gẹ́gẹ́ bí obìnrin ẹgbẹ́ mi kí ni ìdí tẹ́ fi ń fi orí balẹ̀ fún ní ẹ̀5 ní èdè for what purpose kí ni ìdí tẹ́ ṣe ń forí balẹ̀ ní ẹ̀5 ní èdè question mi nìyẹn. òun náà ni mo ṣe dá yín lóhùn mà ìdí tí mo fi forí balẹ̀ ní ẹ̀5 ní èdè ni pé mo believe pé nǹkan tí ó ń gbà mí là nìyẹn ni mo ṣe ń forí balẹ̀ ní ẹ̀5 ní ta lẹ èdè forí balẹ̀ fún ọlọ́run ọba tó ní mí ni Allah. ta lọ́lọ́run ibo ló wà ẹ ní láti béèrè ibi tó wà lọ́wọ́ mi. ṣé bí mo pé ẹ má ẹni sùúrù madam Mariam ẹ mọ̀ pé yìí ẹ ń bomi fún àwọn root mi madam Mariam mi ò fẹ́ mú tì yín madam Mariam mi ò fẹ́ mú tì yín anikẹ́ni sùúrù mi ò fẹ́ mú tì yín I don't want to mú tì yín mo like bí mi àti yín ṣe ní conversation yìí mo ń gbádùn yín ṣé rí mi àwọn family ti ní kẹ́ drop mi ò lè drop yín obìnrin pé mi ní àwọn orúkọ oríṣiríṣi. oh madam Mariam ṣé bí mi àti iṣẹ́ àbú yín ẹ má bínú on their behalf mo apologize ẹ má bínú. mi bínú tí bá bínú màá drop ara mi. ẹ má bínú náà madam Mariam mo fẹ́ bi yín question kan ṣé mo pé bí mo ṣe wà yìí mọ́mísì mi mo mọ favourite food mọ́mísì mi nítorí pé ìyá mi bí mi adẹ̀jọ́ ń dàgbà mo wọ́ọ̀ṣì wọn dáadáa mo rí pé mọ́mísì mi like oúnjẹ yìí ṣe understand mo dẹ̀ wò pé tí n bá lówó tí n bá lọ́lá bóyá one particular car mọ́mísì mi máa ń sọ pé car yìí àwọn like Venza okay for example mọ́mísì mi sọ fún mi pé àwọn like Venza rí pé àwọn like Venza táwọn bá máa ra mọ́tò kí n jọ Venza ní ká rà fún wọn ìgbà tí mo wá ṣiṣẹ́ tí mo wá lówó tí mo wá dàgbà mo wá ra Venza fún mọ́mísì mi nítorí pé wọ́n ti sọ fún mi wípé àwọn like Venza now my question back to you ni pé ta ló ṣé Allah ló sọ fún yín pé kẹ́ máa forí balẹ̀ fún òun ní ẹ̀5 níbo ni Allah ti bá yín sọ̀rọ̀ níbo ni ẹ̀yin báwo lè ṣe mọ̀ pé ẹni sùúrù ẹjẹ́ ńlá kẹlẹ̀ gbọ́ pọ́ṣọ̀n mi yìí ẹ tú wọ́n bí pé ẹ̀ ń lọ sí ẹ̀ ń kírun ní ẹ̀5 ní èdè ẹ̀ ń lọ sí Saudi Arabia ẹ lọ ń bá wọn sá ẹ lọ bá wọn yí òkúta náà níbo ni ẹ̀yin àtàláwù ti ríra yín tó fi sọ fún yín pé àwọn nǹkan tó ń fẹ́ lẹ̀ ń ṣe kí ló fún yín ní assurance pé orí tẹ́ ẹ fi ń balẹ̀ yẹn pé n tá Allah fẹ́ nìyẹn ẹ fún mi ní èmi náà máa gbà ẹ sọ fún mi pé Allah ló sọ fún yín níbo lẹ̀yin àtàlá àtijọ́ sọ̀rọ̀ tó fi sọ fún yín pé kẹ́ ẹ máa kírun fún òun sà máa. yes ma'am. èmi Mọ́ríámọ̀ ọmọ nàná àwáwù ṣé ń gbọ́ mi ìyá wa. bẹ́ẹ̀ni ma. mi ò rí Allah ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni ẹ láàlá. bàbá tó bí èmi lọ́mọ mùsùlùmí ni so nǹkan tó ń ṣe ni mo tẹ̀lé ló bá tán. ẹ ṣeun ìyá wa ẹ ṣe àdúpẹ́ so since tí ẹ rí Allah ṣé dáàdì yín sọ fún yín páwọn rí Allah ni tó fi mọ̀ pé irun kíkí ló ń jẹ. ẹ kàn ń bá wọn sọ ok ẹ nílò láti béèrè lọ́wọ́ wọn pé àdádì mi kí ló dé tẹ́ ẹ̀ ń forí balẹ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ dẹ̀rọ pé ẹ nílò láti béèrè lọ́wọ́ wọn. nílò ẹ̀. ó dà ẹ wá jẹ́ ń béèrè question lọ́wọ́ yín ìyá mi ṣe ń gbọ́ ẹ jọ ẹ bá mi ms ẹ jọ bá mi gbé Quran 65 aya 5 ẹ bá mi gbé síta now ìyá mi ká tó lọ ibẹ̀ yẹn ẹ jẹ́ ká since ẹ sọ wípé ẹ bá àwọn òbí yín tí wọ́n ṣe ẹ̀yin náà ń ṣe ni èmi wá fẹ́ béèrè ẹ bá ń gbé Quran wá èmi wá fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sí tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ bá lọ́wọ́ òbí yín òun náà lè jogún bá tẹ́ ẹ bá wọn ṣe now madam Mariam tí nínú lẹ́yìn tẹ́ bá discover pé wọn ń bóyá kò sówó bóyá àwọn parent yín ó kù díẹ̀ káàkiri wọn lówó àbí one particular thing okay for example bóyá ẹ̀ ń ṣiṣẹ́ Quran 65 aya 4 65:4. yeah 65:4 yeah so bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí yín bóyá nǹkan yẹn ń ṣẹlẹ̀ sí yín ẹ̀ ń rí i pé kíní yìí kò normal ẹ̀ ń rí gbogbo àwọn àyíká ní pé kíní yìí ò ṣẹlẹ̀ sí any other person èmi nìkan ló ń ṣẹlẹ̀ sí kí ló dé tí kíní yìí ń ṣẹlẹ̀ sí mi ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ bi dáàdì ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ bi àwọn pẹ́rẹ́ǹtì yín lérè pé dáàdì mi nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ sí mi o
kí nìdí tó fi ń ṣẹlẹ̀ ṣé ẹ lè béèrè irú béèrè bẹ́yẹn. kí lẹ wí mà. ẹ gbọ́ explanation mi. bẹ́ẹ̀ ni mà mo lọ gbé Quran. ok ẹ lọ gbé Quran yín bóyá ká tiẹ̀ wọnú Quran lọ́gán ẹ jẹ́ kí èmi àti yín káwọ́ since tó yẹ pé n tí mo ń tọ́ láti sọ yẹn ẹ̀gẹ́tẹ̀ since tẹ́ni ẹjọ́gún bá àlá. mo gbọ́ yín ẹni ẹ béèrè lọ́wọ́ mi pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa àbí báwo lè ṣe sọ Yorùbá ẹ̀. bàbá ìṣe wa jọ Boko Haram báyìí bàbá true seeker tẹ́sí Fúlàní ni máa yìí tẹ́sí wa jọ Fúlàní tẹ́ jà bandit báyìí aláìní ò dáa ìyá mi mo ń gbọ́ yín. question yín yẹn ni mo ń béèrè mi. yà question mi mo ní pé ẹ̀sìn mo bí yín ẹ yí mi ẹ ní pé dáàdì yín ọwọ́ wọn. no mi yí. it's fine ẹ ní pé ẹ jogún. bàbá mi fi lé mi lọ́wọ́ ni mò ń ṣe. òun lè ń ṣe èmi wá ń béèrè lọ́wọ́ yín wípé sí dáàdì yín àbí mọ́mì yín àbí anything nínú family yín tẹ́ bá rí pé nǹkan kan ó yàtọ̀ nínú family yín sí àwọn nǹkan tó wà nípa yín. ok bóyá nínú family yín ok mi ìfẹ́ lò yẹn yín kọ́ ni mò ń bá wí o mo kàn béèrè ni o. ẹ lò mí. no mi ìfẹ́ lò yín. èèyàn ní family mi lẹ́yìn náà. no ẹ má wọrí ẹ ṣáà listen sí mi maybe àwọn kan wà at the age of 40 years wọ́n máa ń kú nínú family wọn 40 years ẹ dẹ̀ ti rí i pé ó ti ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ẹ ti wá rí i pé kíní yìí kò normal ẹ understand ṣé ẹ ní right láti béèrè lọ́wọ́ dáàdì yín pé dáàdì mi kí ló ń ṣẹlẹ̀ àkọ́kọ́ ṣẹlẹ̀ kejì ṣẹlẹ̀ kẹta ṣẹlẹ̀ kẹrin ṣẹlẹ̀ ṣé ẹ lè bí dáàdì yín lérè pé dáàdì mi kí ló dé tí kíní yìí rí báyìí ṣé ẹ ní right láti béèrè lọ́wọ́ parent yín. pé kí ló dé tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀. ó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. yes mo lè béèrè. kí wọ́n ló dé tó pé ẹ lè béèrè lọ́wọ́ dáàdì yín pé kí ló dé táwọn ń fi orí balẹ̀ fún Allah. ìgbà tó jẹ́ pé nǹkan tí bàbá tí wọ́n ń ṣe nìyẹn so àwọn náà máa ṣe èmi náà dẹ̀ máa ṣe. ṣé ọmọ bo ni yín mà. ọmọ Ọ̀yọ́ ni mí. bẹ́ẹ̀ ni pé kó máa lọ ilé ọkọ. kí ló dé. tó bá jẹ́ pé ọmọ mi obìnrin. tó bá yẹ pé ọmọ ọdún 9 yẹn ẹ má gbọ́ o kí n tún là fún yín tó bá yẹ pé ọmọ ọdún 9 yẹn ló ti ṣe period mo lè fi fọ́kọ. kí lẹ sọ ọmọ no understand as in tó bá yẹ pé baby girl obìnrin tó jẹ́ ọmọ yín tẹ́ bí tó dẹ̀ jẹ́ ọmọ ọdún 9 years ẹ mọ̀ pé àwọn èèyàn ń sìn à ń tètè ṣe nǹkan oṣù àwọn ọmọ ọ̀sìn báyìí à ń tètè ṣe nǹkan oṣù so èmi wá bèrè pé tó bá tètè rí bí àdéjọ 8 years àbí 8 years plus ó tètè ṣe nǹkan oṣù ṣe lè fún lọ́kọ pé òkè lọ marry since ó ti tètè menstruate ṣó ẹ lè fún pé kó máa lọ ilé ọkọ. excuse me ma tí ó bá jẹ́ pé 8 years yẹn ó rí first period ẹ̀. bẹ́ẹ̀ ni mà. tó yẹn mà. bẹ́ẹ̀ ni. so second period ẹ̀ ó rí nínú ilé wa náà tó bá máa fi di pé ó rí third period ẹ̀ mo máa ti fi lọ́kọ tí kò dẹ̀ tí ní lọ ilé ọkọ. ọdún ilé yìí lọ́kọ. ọmọ ẹ̀yin ẹdọnà ọmọ ọdún mélòó madam mira ọmọ ọdún mélòó lẹ lọ ilé ọkọ. ọmọ ọdún mélòó ni mo lọ ilé ọkọ. bẹ́ẹ̀ ni tẹ máa rí ọmọ ọdún mélòó ni àwọn pẹrẹntì yín fi yín fọ́kọ. ẹni tí mo fẹ́ wọ́n ti fi mí fọ́kọ mo ti mọ́kọ mi kí n tó lọ ilé ọkọ mi. ok wọ́n fi yín fọ́kọ ni. bẹ́ẹ̀ ni. àwọn pẹrẹntì yín ló fi yín fọ́kọ. bẹ́ẹ̀ ni. ok. ó possible kẹ́ni jẹ́ Fúlàní ṣẹ́gẹ́ tí wọ́n sọ pé ìlú àwọn wa. Fúlàní ni kì í ṣe Yorùbá. a ò ní wọ́n gbà tán wá tó fi wọ́n fọkà o. ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ máa gbọ́ mo máa ń like program yìí gan Ọlọ́run ó kàn máa ń dùn mí pé nǹkan tó máa ń dùn mí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n sọ ó dùn mí pé mo máa ń sọ pé Islamically kò dáa kí àwa obìnrin mo máa ń believe nǹkan kan pé nǹkan tí ẹ bá sọ àbí abájọ sọ kí a fi èpè ká máa fi bára wa sọ̀rọ̀ one Islamically kò dáa but mo béèrè question kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ ní ẹ ṣe ẹ̀sìn kankan so mo ti rí pé ẹ̀yin ṣe èèyàn tí mi mọ́ máa put Yorùbá yẹn ẹ̀yin ṣe èèyàn tí mi lè bá sọ̀rọ̀. ìgbà ṣáádà o madam Mariam ẹ lè ní láti mọ yín ẹ ṣe gbọ́rọ̀ tí mi sọ lẹ́ẹ̀kan madam ṣe gbọ́rọ̀ mi ẹni sùúrù ẹ máa gbọ́ mo máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ lè mú mi mo lè fall in love nípa ìwà yín nípa ìṣesí yín nípa ìwé tẹ̀ǹkà mo lè gba ṣẹ̀rí àtòrí títí yín
àìmọye bí mi ṣe àìmọye tí òun ṣe mùsùlùmí tá dẹ̀ tọ̀lọ́ rẹ̀ tábọ̀ rẹ̀ gbàwẹ̀ tábọ̀ rẹ̀ lọ sí mosque kò matter ẹ̀yin tẹ́ bá ní anything tó wọ̀ tangible tẹ́ rò pé ẹ̀sìn yìí ló ṣe lé kí ló dé mo lè má bá yín ṣe náà ìyá mi ẹ̀yin ní kẹ́kàn fún mi ní àwọn nǹkan tẹ́ rò pé irọ́ ó wọ̀ tí kí n máa ṣẹ̀sìn Islam ẹ̀yin lè máa fún mi why not. ìyá wa ẹ̀sìn Islam èmi ṣe gbọ́ Yorùbá tí mi sọ fún yín lẹ́ẹ̀kan èmi kọ́ ni mo máa ṣèdájọ́ yín rọ́bìlì káàbà ẹ̀yin dẹ̀ kọ́ lẹ máa ṣèdájọ́ mi ṣe gbọ́rọ̀ mi. bẹ́ẹ̀ni ìyá wa kò sí problem sí mo tẹ̀tẹ̀ sọ wípé ẹ lè fi ọmọ ọdún 9 pé ẹ lè fi fọ́kọ ẹ̀yin gan pé wọ́n fi ní fọ́kọ ṣé Quran tí mo fẹ́ gbé wà kò ní purpose mọ́ ms. no Quran yẹn ní purpose in the sense that ẹ bá wo aya yẹn èèyàn kan echo so tẹ́ bá wo aya yẹn ní as for the women past the age of menstruation fún àwọn obìnrin tí ó ti kọjá nǹkan oṣù in case you do not know tí ẹ ò bá mọ̀ their waiting period is 3 months àsìkò àti dúró fún wọn tí ẹ bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ òun ni oṣù mẹ́ta. As for those who are pregnant and those who have not menstruated as well so àwọn ọmọ obìnrin tí ò tí máa ṣe nǹkan oṣù ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta tí ò tí máa ṣe nǹkan oṣù tẹ́ ẹ̀ dẹ̀ ti ń bá sùn tẹ́ ẹ ti fẹ́ tẹ́ ẹ bá fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ àsìkò àti dúró òun ni oṣù mẹ́ta torí pé ìdí tí Allah fi sọ wípé kẹ́ ẹ dúró oṣù mẹ́ta òun ni pé torí wípé ẹ ti bá wọn sùn tí ẹ ò bá tí ì bá wọn sùn ẹ ò ní láti dúró fún wọn fún oṣù mẹ́ta. So ìbéèrè mi sìn ni pé Mr. Mariam àbí Alhaja Mariam àbí ancestor ẹ bí wọ́n wípé Allah sọ wípé kí àwọn mùsùlùmí kan máa fẹ́ ọmọ tí ò tí ì máa ṣe nǹkan oṣù kan dẹ̀ máa bá a sùn so ọmọ ọdún 5 ọmọ ọdún 6 tí ò tí ì máa ṣe nǹkan oṣù ọmọ kògbókògbó kan máa bá a sùn. ẹni sùúrù ẹ máa gbọ́ ẹ ka Quran ẹ máa jẹ́ ká délẹ̀ ẹ máa jẹ́ ká máa délẹ̀ a máa fún yín. jẹ́ kó délẹ̀ mi ti gbọ́ nǹkan tó kà ṣàlọ́ fi ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ mi question wọn ọ máa padà fún ṣe rí pé látàárọ̀ a máa rí nǹkan ẹ kà ẹ máa gbọ́ ẹ wá tu Ọlọ́run ẹ wo Ọlọ́run ló ní ìdájọ́ gbogbo wa ṣùgbọ́n náà rí ká ó dàbí túsù yẹn ò correct àbí. ẹ wo na you sabi. kò nídìí pé na we sabi ẹ ti kó ti sá lọ so Quran yẹn lè máa fún nígbà ẹ tí wọ́n sọ pé ọmọ àìrọ nǹkan tó wà nù Quran ní pé tí ó bá ti ṣèkó oṣù wọ́n lè máa bá a sùn ọmọ ọdún 6. eléyìí máa fún ms. ẹ̀yin yẹn wa àwọn Fúlàní ń bọ̀ àwọn Fúlàní ti dé ìwé ẹ̀sìn òfò tí wọ́n gbélé ẹ lọ́wọ́ ṣó lè gbà ẹ lọ́wọ́ ìdá Fúlàní àwọn ọ̀rọ̀ ta ní láti máa bíra wa nìyí kí ló dé táwọn ìwé ẹ̀sìn yìí sọ fún wa pé ká má ṣòro ilé bàbá wa kí ló dé táwọn ìwé ẹ̀sìn yìí sọ pé ká má dira ogun ká má ṣoògùn kí ló dé táwọn ìwé ẹ̀sìn yìí sọ fún wa pé ọ̀run lóore fún yín ju ayé kí ló dé táwọn ìwé ẹ̀sìn yìí sọ pé ibì kan wà lọ́run tẹ́ ẹ máa lọ lẹ́yìn tẹ́ bá ti kú àmọ́ kò sí ìgbàlà kò sí ìwòsàn kankan fún yín nínú ayé lè máa ṣe kẹ́ ẹ tó ṣọ̀run ẹ jí ẹ má sùn wọ́n kàn gbá àwọn ẹ̀sìn yìí wá láti wá fi pa wá ni deceive wọ́n gbé wá láti wá fi deceive wa disarm wọ́n gbé wá láti wá fi disarm wa ká da gbogbo tọwọ́ wálẹ̀ and conquer kán dẹ̀ ṣẹ́gun wa kán gbalẹ̀ wa ẹ gbọ́ tí Qdot ti sọ ó ní tán bá gbalẹ̀ wa tán máa san ṣàkọlẹ̀ ẹ mọ̀ kọ́ tán pè ní ṣàkọlẹ̀ ni Quran chapter 9 verse 29 ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé sókè ẹ bá mi gbé jáde àyàmádélé kèṣẹ wà ń bẹ̀. Quran chapter 9 verse 29 òun ni ṣàkọlẹ̀ tí Qdot ń sọ ẹ kí n tó tún orin yẹn play ẹ̀yin èèyàn wa nóbì ṣeré ẹ̀sìn Islam ikú ni wọ́n wá fi pa wá ni àwọn tẹ́ bá rí tán sọ pé I'm a proud Muslim I'm proud to be a Muslim alhamdulillah I'm a Muslim ẹ má dààmú ra yín Fúlàní ni àwọn Fúlàní tó wà nù gbòòrò tí wọ́n ti ròpọ̀ mọ́ wa àwọn ni àwọn ọmọ ìyá wọn ló ń pa wá nínú ilé wọ́n fẹ́ kẹ̀kan máa rí pé kẹ̀lé máa wé pé nǹkan tẹ́ ń sọ right ẹ jí o. ọmọ mọ́ríyá ọ̀rọ̀fẹ́ lẹ́nu mi ọ̀rọ̀fẹ́ ní fún mi. ẹ má bínú bí mọ́mọ́ ń jẹ́ ó jẹ́ ká dá dúró ní òyìnbó ló dára pọ̀ àìsàn ọmọdé kan náà torí bí náà ó bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ ó tọ́lé kan náà.
ṣé mi ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáṣí lẹ́fẹ̀ẹ́ sá sí ẹ̀yọ́ ọmọ káàárọ̀ òjíire ìjà ẹ̀sìn ilẹ̀ ń jà oríta gbogbo yìí tábà lẹ̀ ń fà mo kàánú pé tọkọ sílẹ̀ bọ́ ṣe fi jàgbalẹ̀ àwòlẹ̀ ẹ̀mú bá ròkè máa kọ̀ọ̀rọ̀ mi lẹ̀ tọ́ bá gbalẹ̀ wà tán ọmọ sàn ṣàkọlẹ̀ bí òwe ó ń bọ̀ ó ń parọ́ àsìkò òjì tó bá ìta máa jà fúnra wa ẹ má jẹ́ rí pé àwòlẹ̀ máa jà lára wa má jẹ́ yé ń gbà bọ̀dé fúnra wa àwọn tó ń pa lọ ìwọ̀n kì í ṣara wa. ó ń bọ̀ àwọn Fúlàní ń bọ̀ àwọn Fúlàní ń bọ̀ àwọn Fúlàní ń bọ̀ àwọn Fúlàní ń bọ̀. tí wọ́n bá gba ilẹ̀ wa tán wọ́n á wá ṣe kí ni wọ́n á ra máa wipe yín out díẹ̀díẹ̀ ṣe é rí lọrin lẹ́nìí Fúlàní ló wà ń bẹ̀ ló kún bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ dà wọ́n ti marginalize wọn wọ́n ti pa wọ́n tán so àwọn Fúlàní ti take over ẹ̀ rí wọ́n máa lè sọ pé àwọn Fúlàní ti wà everywhere wọ́n wà ní military wọ́n wà ní Air Force wọ́n lè sọ pé nígbà táwọn Air Force fẹ́ ju àdó olóró kan síbi kan wọ́n kàn ṣe mistake wọ́n jù sí àárín àwọn èèyàn wọ́n lè sọ pé wọ́n jù sọ́jà wọ́n mọ̀ jù síbẹ̀ ní wọ́n pa gbogbo wọn ẹ̀yin ọmọ Yorùbá yẹ jí ló fi ṣeré tán bá gbalẹ̀ wa tán a máa sàn ṣàkọlẹ̀ ẹ máa gbọ́ ìṣàkọlẹ̀ la fẹ́ mú jáde ìṣàkọlẹ̀ tẹ́ a máa san ẹ rí wípé ẹ̀sìn yìí kúránì yìí tí wọ́n gbé wáyìí it is a manual àti jagun-gbalẹ̀ òun ló wà ń bẹ̀ àwọn àáfàá yẹn wọ́n kàn ń parọ́ fáwọn èèyàn wa wọ́n ń deceive wa wọ́n ń disarm wa Fúlàní ni wọ́n ẹ máa gbọ́ ó ní fight those people of the book who do not believe in Allah. ẹ gbógun ti àwọn èèyàn inú ìwé tí wọ́n nígbàgbọ́ nínú Allah. nor believe in the last day. tí wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn. and do not take as unlawful what Allah and his messenger have declared as unlawful. tí wọ́n dẹ̀ kọ̀ nǹkan tá Allah àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n kọ̀ pé nǹkan tí ò dáa ni. and do not profess the faith of truth. tí wọ́n dẹ̀ bá yín nígbàgbọ́ nínú ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn Islam. fight them. ẹ bá wọn jà. until they pay jizya. títí tó fi máa sanwó ẹ̀mí wọn. owó yẹn ni ìṣàkọọ́lẹ̀ tí qdot sọ fún yín bẹ̀ yẹn tí wọ́n bá gba alẹ̀ wa tí wọ́n máa san ìṣàkọọ́lẹ̀ Fúlàní ń bọ̀ àwọn Fúlàní ti dé wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa wọ́n wá gbé òfegè lẹ́yìn lọ́wọ́ ẹ sọ fáwọn àáfàá kan lọ kojú Fúlàní àwọn àáfàá yìí by now ẹ̀yin èèyàn wa ó yẹ ká lè jáde ká lè máa wọ ní mosque máa gba máa pé àáfàá assalamu alaikum sir bóyá lọ́jọ́ Jímọ̀ tí ló bá ti pọ̀ assalamu alaikum sir mo kí gbogbo àwọn jọmọ́ ẹ ṣeun àáfà mo dúpẹ́ pé ẹ̀yin lẹ ń tọ́ wa sọ́nà ẹ ti sọ fún wa pé ẹbọ ò da oògùn ò da eégún ò da orò ò da gbogbo ẹ̀ kò da a ti lọ da gbogbo àwọn nǹkan yìí nù sà àwọn nǹkan yìí dẹ̀ ni àwọn bàbá wa fi ṣẹ́gun Fúlàní ní 1840 sà àáfà assalamu alaikum sà àwọn Fúlàní ti wà ní inú igbó báyìí sà so nǹkan tá a fẹ́ báyìí sà ni wípé tó bá di next week tàbí tó bá máa di ọ̀la sà àwọn Quran tí ẹ níbí ẹ máa kó gbogbo ìdání sínú portfolio àti bá yín gbé Ghana must go wá sà gbogbo àwọn Quran hadith tẹ ní àti kó ẹ máa ní láti kó sínú ẹ̀ sà gbogbo ẹ̀yin àfáà fẹ́ ṣa gbogbo yín jọ pátá yẹ sà gbogbo yín máa kọrí sí inú igbó báyìí ẹ máa lọ bá wa bá àwọn Fúlàní ìjà torí pé nǹkan táwọn bàbá wa fi ṣẹ́gun àwọn Fúlàní ní 1840 ẹ ti sọ pé kò dáa pé ṣíríkù ní ká lọ dànù a sì ti dànù báyìí àfáà ẹ máa lọ kojú Fúlàní báyìí táàfà bá sọ pé òun ò lè kojú Fúlàní ọjọ́ kejì ó yẹ kí mọ́ṣáláṣí yẹn kó délẹ̀ in a sane country táwọn youth yẹn tí wọ́n mọ nǹkan tó ń ṣe ó yẹ kí wọ́n lè pera wọn pọ̀ ládùúgbò sádùúgbò gbogbo àwọn mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ àáfà tí ò bá ti lè kojú àwọn Fúlàní ó yẹ irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ṣe kíni kẹ́ ẹ̀ dáwó ni kí ni kókó ẹ̀sìn tẹ́ ń preach fún wa tẹ́ fi ń dì sáàmù wa ìgbà tá a wá nídìí ẹ̀sìn yẹn báyìí tá a nídìí Allah yẹn báyìí tá a nídìí ẹ̀ kó wá gbèjà wa báyìí kí ló dé tí wọn ò lè gbèjà wa kò ń ṣe àfáà nìkan àtàwọn pásítọ̀ náà àwọn religious leaders yẹn ẹ̀yin lẹ sọ pé ká má ṣòro torí orò la fi ń fọ̀lú mọ́ àwọn Fúlàní mọ̀ pé tá a bá gbòòrò jáde a máa fi lé wọn dànù ẹ̀yin sọ pé ká má ṣòro ẹni ká má ṣoògùn ẹni ká má ṣòkígbẹ́ ká ní gbẹ́kẹ̀lé Allah àti gbẹ́kẹ̀lé Allah àti Jésù táàbà tí èrìtà Allah aṣáàpọ̀ wọn ní mọ́sùlùmí wọ́n pa wọ́n
aṣáàrí ti ọmọ lẹ́yìn Jésù tí wọ́n bẹ́ orí ẹ̀ báyìí a rí kéwú dẹ̀ ni wọ́n kà tó fi bẹ́ orí ẹ̀ a dẹ̀ mọ̀ pé àwọn èèyàn yín ni ẹ̀yin àáfà ẹ wá lọ kojú wọn àáfà tó bá yẹ kọ́ tó náà wọn ò lè lọ ó yẹ kẹ́ ṣe kí ni ó yẹ kẹ́ arrest ẹ̀ kẹ́ lọ fà lọ́lọ́pàá lọ́wọ́ wípé kẹ́ sọ fáwọn ọlọ́pàá àwọn àáfà yìí ni wọ́n gba agbára lọ́wọ́ wa torí àwọn ni wọ́n sọ wá dọ̀lẹ akíkanjú ni wá tí kò bá sí táwọn àáfà yìí ni àwọn bàbá wa bíi mélòó kan àwọn ọdẹ wọ́n ti ya wọnú gbó wípé ó yá bójá oyin ni wọ́n ti rán oyin sí wọn ejò wọ́n ti rán ejò sí wọn kí la fẹ́ kàánú Quran tó fẹ́ rán oyin sí bandit kí la fẹ́ kàánú Quran tó fẹ́ rán ejò sí bandit ìwé yìí is #1 most useless book in the world very useless powerless kò sí nǹkan kan nú ẹ̀ ìtàn lásán ló wà ńbẹ̀ fictional stories àwọn ìtàn tí ò ṣẹlẹ̀ tí ò exist kẹ́tẹ́kẹ́tẹ́ kí la fẹ́ fi ṣe báyìí ok ìtàn tẹ́ ń sọ fún wa yẹn kí la fẹ́ fi ṣe ẹ rántí ìjọ elérin iṣẹ́ okòwò yẹ sí bí olúwa rẹ̀ ṣe ṣe ìjọ elérin ni kí la fẹ́ fi ṣe báyìí fẹ́ fi ṣe ok àwọn ẹyẹ àbábílà tí ẹ sọ pé wà ní Quran irọ́ lásán tí wọ́n lọ gbé tán lọ fi ẹnu gbé òkúta ẹyẹ fi ẹnu gbé òkúta fiction àwọn mùsùlùmí dẹ́gbà gbọ́ a ní mùsùlùmí ló gọ́jù lágbàáyé ẹyẹ fi ẹnu gbé òkúta láti inú iná ó wá ń lẹ̀ lu ó ń sọ lu àwọn ìjọ elérin kí ló yẹ tí ẹ ò lè command àwọn ẹyẹ àbábílà yẹn báyìí kí wọ́n lọ kojú àwọn fúlàní nínú igbó. It is very clear wípé ẹ̀sìn yìí wá fi ba ayé wa jẹ́ ni ó yẹ kẹ́yìn ọmọ Yorùbá ti rí pé àwọn àáfà àwọn pásítọ̀ yẹn wọ́n wá ba ayé wa jẹ́ ẹlòmíì tó ṣe máa gbé ẹ̀tàn lásán mo ti sọ pé kó tó kírun kọ́kọ́ lọ kàtúmọ̀ nǹkan tó fẹ́ kà lédè Yorùbá kó o mọ̀ tún mọ̀ ẹ̀ kó tó kírun ìwọ tó bá jẹ́ mùsùlùmí bì ó ṣe ló kàn lọ fi ẹ̀mí ẹ̀ ṣọ́ ẹ̀mí ẹ̀ ó ti gbé e lófo torí Allah kò lè gbà ẹ́ lẹ̀ o fẹ́gẹ́ ní o ṣìgìdì lásán tí ò wúlò tí ò lè ṣe kankan àwọn òrìṣà wa tó lágbára wọ́n wá fi ṣìgìdì lásán òfegè wọ́n wá fi gbà á lọ́wọ́ yín ẹ tètè padà lọ́lé yín gbogbo àwọn òrìṣà yẹ tètè lọ pè wọ́n ẹ tètè lọ bẹ̀ wọ́n ẹ tètè lọ tù wọ́n ẹ tètè lọ kẹ́ tètè sọ fún wọn pé ogun ti dé kán wá ràn wá lọ́wọ́ kán wá tọ́ wa sọ́nà wọ́n máa ń tọ́ wa sọ́nà ni wọ́n á tọ́ wa sọ́nà bá ṣe máa ṣe báyìí láṣe máa ṣe báyìí láṣe máa ṣe àdè máa ṣẹ́gun wọn àmọ́ tẹ́ bá lọ gbẹ́kẹ̀lé Allah àbí lọ gbẹ́kẹ̀lé Jesus àbí Bible àbí Quran tí Fúlàní bá ṣe bísímìláì orí ẹ ti sọ̀kalẹ̀ alihamdulilayi ló máa tẹ̀lé o ìwọ tó bá jẹ́ kán pa ẹ́ okú gbé kò sí iná kankan bì kankan kò sí heaven kankan bì kankan nǹkan tó o bá ṣe ló máa gbà ilé ayé lẹ̀san wà àtúnwà láyé ẹ̀san tó o bá jẹ́ kán pa ẹ́ wọ́n pa ẹ́ dànù ni o ìdí tó yẹ fẹ́ pa yín kò ju pé wọ́n lè ti máa àwọn àfáà yẹn máa ṣọ́ wọn tó bá ti rí i pé wọ́n tó fẹ́ obìnrin tó fine wọ́n ṣe máa mislead yẹ tán máa ètè rí ẹ pa náà máa wá torí pé wọ́n fẹ́ máa bá ìyàwó ẹ̀ sùn ni o wọ́n á ti máa fojú ṣáìsì dí ìyàwó ẹ̀ pé ọmọ yìí dẹ̀ máa dùn wọ́n máa ta lẹ́nu wọ́n á dẹ̀ rọra tó bá ti kú báyìí àwọn ọlọ́mọ wá kírun sí ẹ lára tó bá ti kírun sí ẹ lára ọjọ́ ẹ̀ náà ti máa sọ pé alájà ẹni tó kú ti kú o ẹ má ro alájà wà máa kí yín lẹ́ẹ̀kankan ẹ̀yin náà sì lè ẹ náǹfààní àti wá máa kí mi àkókò báyìí ẹ nídìí láti dààmú ra yín bàbá kú náà ni bàbá yín tó ti lọ ọlọ́run á bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ á wà àlùjọ́nà Firdaus kúlẹ̀ aláwọ̀ mẹ́ta òun náà tún ka kúlẹ̀ aláwọ̀ á wá fọwọ́ kọ́ ẹ lọ́rùn àní ẹ má ro ẹtúraká o tẹ bá ti ní ìdẹ́ni tí ẹ máa pè mí o ṣẹ gbọ́ ń máa ṣàyè bẹ̀ wọ́n fẹ́ pa yín ẹ̀yin ọkùnrin ẹ jára yín àwọn àfáà yẹn fẹ́ pa yín ni wọ́n á dẹ̀ máa báyàwó yín sùn ó ṣẹlẹ̀ ń gba ayé Muhammadu sẹ́yìn ò rí pé láti jọ́ gbàdá kéré tí tọ́mọ bá hùwà kan wọ́n máa ní ó fi jànọ́bì kan ni àwa ò tètè mọ̀ pànàbí Muhammadu ni gbogbo aburú ayé yìí pátá òun ni Muhammadu ṣe téèyàn bá bókù sùn gbà yẹn máa wò bí èèyàn ṣe máa bókù sùn ni àfi sùúrù ó fi jànọ́bì ni àmọ́ bí Muhammadu ló fi jọ téèyàn bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn àbó bá ẹran sùn àbí ẹ̀yin ẹ máa notice pé àwọn ìgbà kan mo ní èèyàn kan tán ní ó bá ẹdìyẹ sùn
mo ní irú kí lè lè báyìí wọ́n dẹ̀ gbé bá pẹ̀lú ẹ̀dìyẹ ó bidán wá ní àfi sùúrù ó fi jà nọ́bì kan ní ó tètè mọ̀ àṣẹ Muhammadu ló fi jọ ẹgbọ́n tí olóyè kò máa sọ pé Muhammadu ó lè bájà lọ sùn anything àbí tí kìíní yẹn ò bá níhò tí ò bá níhò á luwò sí Muhammadu ní ó fi jà nọ́bì ní gbogbo aburú ayé ìpátá béèyàn jalè ó fi jà nọ́bì ní béèyàn bọ́mọ ékeré sùn ó fi jà nọ́bì ní béèyàn bárúgbó sùn ó fi jà nọ́bì ní ẹ máa wà àwọn Fúlàní yẹn tó bá máa pa ìyá mi arúgbó èèyàn kan mo rí wọ́n ní ó pa ìyá òun arúgbó ní ìyá yẹn bí 80 years wọ́n kọ́kọ́ bá ìyá yẹn sùn lẹ́yìn tó bá sùn wọ́n dẹ̀ tún pa Muhammadu ló fi jọ Muhammadu bárúgbó sùn Muhammadu bárúgbó sùn ẹ wo ẹ̀sìn Islam kò wá tún àwùjọ wa ṣe wà bàjẹ́ ni o the earlier the better bí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ọmọ obìnrin yín gbogbo àwọn ìyàwó yín lẹ́yìn tó bá pa yín àwọn ará bíi wọ́n máa bá wọn sùn ní ìbásùn kí ìbásùn ni ìkànnì mo tún wò lé oríṣiríṣi mo kàn rí tá àwọn èèyàn send àwọn èèyàn kàn share oríṣiríṣi sí mi ni wọ́n ní wọ́n lọ sí night vigil ní church wọ́n wá sọ pé ẹni yẹn gbé ẹ̀mí obìnrin yẹn ó gbé ẹ̀mí ẹmọ báwọn obìnrin yẹn ṣe máa ń gbé ẹ̀mí yẹn ó wá bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí sọ jargons tó ń sọ yẹn wọ́n náà àwọn bandits dẹ̀ dé bẹ́ẹ̀ ẹni tó gbé ẹ̀mí wọ́n dẹ̀ bá sùn wọ́n dẹ̀ gbé pastor lọ ó gbé ẹ̀mí wọ́n dẹ̀ bá sùn but moment tó gbé ẹ̀mí yẹn kò yẹ kán rí bá sùn náà ṣe bí ẹ sọ yí pé Ọlọ́run ló ń bá sọ̀rọ̀ ní táìmù yẹn bó ṣe gbé ẹ̀mí yẹn ó yẹ kí bó ṣe fẹ́ bá sùn ó yẹ káwọn ẹni yẹn kí wọ́n gan wọ́n bẹ̀ ni tàbí kó ṣọ́ọ̀kì wọn ẹ̀yin bíbù yẹn jì irọ́ ni gbogbo ẹ̀sìn yìí kò sí bá ṣe fẹ́ sọ kọjá bá a ṣe ń sọ fún yìí ẹ̀rí wà ìwọ tó bá wá rí kinní tó wá kàn tí ọpọlọ ẹ ò ṣí ọpọlọ ẹ ò lè ṣí mọ́ ọpọlọ ẹ ò lè ṣí mọ́ torí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló wà nínú Quran wọ́n wọnú ṣọ́ọ̀ṣì wọ́n bá ọyọ̀ sùn Jésù òdè lè appear ìgbé dúró níbẹ̀ ìwọ ọmọ yìí ó yá ṣubú lulẹ̀ kó jẹ́ ṣubú irọ́ nǹkan táwọn pásítọ̀ máa sọ ní pé àmúwá Ọlọ́run wọ́n máa fẹ̀sìn báyé wa jẹ́ wọ́n wá sọ wá dọ̀lẹ àmúwá Ọlọ́run ni àmúwá Ọlọ́run òun ṣaburú Ọlọ́run ti dá wa ó ti fún wa ní gbogbo nǹkan tá a lè fi dáàbò bora wa alágẹmọ ti bímọ ẹ̀ àìmọ̀jókù sọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ tètè padà lọ lé kẹ́ ẹ lọ dira tẹ́ bá dẹ̀ fẹ́ dira ẹ confam àwọn nǹkan yẹn torí pé onírọ́ ti pọ̀ ẹ confam ẹ̀ àmọ́ àwọn mùsùlùmí ẹ fi wọ́n lẹ̀ àwọn ara wọn náà ló máa para wọn wọ́n máa fúnra wọn ní wọ́jẹ́ àwọn mùsùlùmí inú igbó àwọn náà máa padà pa àwọn mùsùlùmí ìgboro àmọ́ wọ́n tó ojú ọmọ Yorùbá má jẹ́ kán pa ẹ́ lọ dira má jẹ́ kí àwọn àáfàá kan wá parọ́ fún ẹ gbogbo wọn ni wọ́n mọ bó ṣe ń dọ́gbọ́n sí àwọn òrùka ọwọ́ wọn yẹn kò ń ṣe lásán mo já yín tán wọ́n ń gbẹ́bọ wọ́n mọ bó ṣe ń ṣe wọ́n nífá wọ́n níbi tán tọ́jú ẹ̀ sí ẹ bá àwọn babaláwo mi tó bá ṣí drive fún yín ó lè ní ifá bíi 500 níbẹ̀ àwọn ẹni ẹ̀dẹ̀ ń bọ́ àwọn wo lẹ́rù pọ́n ní àwọn fá yẹn ok ṣé èmi ni máa ní fáǹsì tí mi ní gbé fámi wálé àwọn wo lẹ́yìn rò pé ní àwọn fá yẹn àwọn àáfàá àti babaláwo àwọn àáfàá àti pásítọ̀ ni wọ́n ń dì sáàmù yín ni àwa ti sọ òdodo fún yín bó bá wùn yín kẹ́ ẹ gbọ́ tó bá wùn yín kẹ́ ẹ má gbọ́ àmọ́ kò dùnnú wa bá a ṣe ń rí àwọn èèyàn tí wọ́n ń sọ orí wọn sọ kalẹ̀ ìgbà tí mo rí kinní yẹn láti ìgbà yẹn tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ di sin ara gbogbo àwa tá a wà nílé yìí èmi àti àwọn mi gan àwa òkè akọ́ńtà àtàbà ń ránṣẹ́ wọn bí bí mo ṣe wà yìí mi ò lè pa ẹdìyẹ mi ò lè pa àwọn kan dẹ̀ jọ dẹ̀ mú èèyàn wọ́n dẹ̀ ka kéwú yẹn bismillah wọ́n dẹ̀ ju Allahu Akbar. ms ẹ̀ka lẹ́ mo fẹ́ sọ̀rọ̀. ẹ ṣe sùúrù gbogbo àwọn kìnìún yẹn dẹ̀ wà nù Quran Muhammadu ṣe Banu Kureza over 950 ni Muhammadu bẹ́ lórí pẹ̀lú Allahu Akbar ọkùnrin dẹ̀ ní gbogbo àwọn tó pa ọkùnrin kéèyàn wọnú ìlú kan kó dẹ̀ pa ọkùnrin bíi 950 kó má pa obìnrin ẹyọ kan ló pa torí pé obìnrin yẹn ṣẹ̀ gbogbo àwọn obìnrin tó kàn dẹ̀ kó wọn ló gba wọn ẹ wo Mr. Salau ẹ káàbọ̀ ẹ tán máìkì yín ẹ tán máìkì padà Mr. ṣẹ́ni ìkan ló sọ pé òun fẹ́ lọ mẹ́rin wá ẹjọ́ Mr. Salau ẹjọ́ ṣẹ́ àwọn orí wà ń bí akọ́bí ti sùn.
ẹ̀yin ni òkè ó yá kí ni àyà yẹn èmi ẹ ṣe nílẹ̀ ẹ ṣe kí ni àyà yẹn ẹ lọ wo Suratul Isra okay verse kí ni Quran 19 ayah 33 ẹ kọ́kọ́ lọ wò yẹn náà. ẹ ṣe sùúrù Quran chapter 19 verse 33 okay àmàlẹ́kẹ̀ bá wa gbé wá Quran wọ́n ti fẹ́ lọ gbé wá ẹ̀yin èèyàn wa wọ́n sọ pé Allah ṣé 17 ni Quran 17 verse 33 okay 17 Suratul Isra wọ́n sọ wípé Allah ó ní ká máa para wa nípakúpa ó dà níbẹ̀ ṣe put ẹ̀ nìyẹn náà mo wá ní kẹ́ fún wa ní ẹ̀rí yẹn àbí alright ẹ ṣe Quran chapter 17 verse 33 Allah ní káyé máa para wa ní ìpakúpa òun ni wọ́n fẹ́ gbé wá nǹkan tó ń gbìyànjú láti sọ ní pé àwọn tó ń ṣe bísímìlà tó ń pààyàn yẹn pé wọn ò kí ń ṣe kí ni o wọn ò kí ń ṣe mùsùlùmí so ẹ kàn gbé àyà yẹn wá ẹ má wọlé wọn bá yín gbé jáde Quran chapter 17 verse 33 ẹ yẹ ká. Do not take a human life made sacred by Allah except with legal rights. If everyone is killed unjustly, we are giving their here the authority, but do not let them exceed limits in retaliation for they are already supported by law. Do not kill any person. ó yẹ náà òun náà ló wà lókè yẹn má kàdí sàlẹ̀ the same thing náà ni explain àyà yẹn tú àyà yẹn bẹ́ẹ̀ ṣe kà ní Gẹ̀ẹ́sì yẹn tú àyà yẹn ní Yorùbá fún àwọn ọmọ Yorùbá tó wà níbí káwa tó kà. síbẹ̀ ní èdè Yorùbá ẹ gbé sí tẹlédè Yorùbá ẹ máa ń gbé tẹlédè Yorùbá wá náà wá ẹ gbé wá kí wọ́n bọ̀dí ká. náà tú eléyìí kò ní ipa stress ní fún ẹni tí ó ń. ẹ gbé ara stress kọ́ eléyìí ò ṣe stress yín tẹ́ fi gbé wá ní English. ẹ farabalẹ̀ ẹ calm down ẹ ti kà ní Gẹ̀ẹ́sì ṣe ń gbọ́. ẹ gbé wá kí n kà Yorùbá náà ẹ gbé wá kí n kà Yorùbá náà. ṣé Yorùbá lẹ fẹ́ kọ́ máa bá yín gbé wá ní àbí. Yorùbá mo fẹ́. ṣé eléyìí ṣé English mo ń sọ ni ṣebí Yorùbá mo ń sọ ẹ mọ̀ gbé English wá Yorùbá ni ẹ jẹ́ ká máa sọ Yorùbá ni wá ṣùgbọ́n Yorùbá lè pera yín. ẹ bá wọn gbé Yorùbá síbẹ̀. Yorùbá ni gbogbo wa síbẹ̀ ní ká máa sọ Lárúbáwá àti mo sọ Lárúbáwá lẹ́ẹ̀kan. ó wà ní sọ́tọ̀ ẹ̀fọ́ ní they won't let you talk àwa àwọn ṣe yẹn ń bí. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ má pa ẹ̀mí tí Allah ṣe pípa rẹ̀ ní èèwọ̀ ṣé kò tí yẹ yín mọ̀ pé ẹ má pa ẹ̀mí tí Allah ṣe pípa rẹ̀ ní èèwọ̀ àyàfi ní ọ̀nà ẹ̀tọ́ ẹni tí wọ́n bá pa ní ìpa àbùsí dájúdájú àti fún alámòjútó rẹ̀ ní agbára àti gbáyọ ẹnu ààlà níbi ìpànìyàn sí Allah ní ká má pààyàn pé kò dá ká pààyàn nípa ṣé nǹkan tó wà nù àyà ìdí yẹn tú yẹn ó yá ìdúró ẹ mú ìtìbáyẹn ṣe tìrì báyìí gbogbo ara yẹn ìrọ̀lẹ́ pa jáde ìrọ̀lẹ́ pa ẹ jẹ́ kí mi wá kà ẹ mute mi mọ̀ bóyá ẹ ti mute o ẹ máa gbọ́ ẹ̀yẹn wa ẹ gbọ́ nǹkan tó wà nù àyà ẹ gbọ́ nǹkan tí mùsùlùmí sọ ó ní ẹ má pa ẹ̀mí tí Allahu ṣe pípa rẹ̀ ní èèwọ̀ ẹni tí Allah bá sọ pé kẹ́ ẹ má pa tí Allah ti sọ pé èèwọ̀ lílé ẹ má pa Allah tó wá sọ pé ẹni yẹn ẹ má pa ṣé mi ì mọ̀ bóyá kíní mi ì mọ̀ bóyá ó ti bọ́lẹ̀ mi ì mọ̀ bóyá understand ẹni tí Allah bá ní kẹ́ ẹ má pa Allah ò sọ pé kẹ́ ẹ má pa aláìgbàgbọ́ ẹni tó bá ti jẹ́ aláìgbàgbọ́ ẹ pa ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí ẹni tí Allah ṣe ẹ̀mí rẹ̀ ní èèwọ̀ òun ni mùsùlùmí sí mùsùlùmí ẹ gbọ́dọ̀ pa àyàfi tí mùsùlùmí yẹn bá ṣe nǹkan mẹ́ta òun lẹ fi lè pa torí ó kọ síbẹ̀ ó ní àyàfi ní ọ̀nà ẹ̀tọ́ yẹn ni wípé tí mùsùlùmí yẹn bá ṣe nǹkan mẹ́ta kí ni nǹkan mẹ́ta náà àkọ́kọ́ tó bá ṣe kíni tó bá kúrò ní ẹ̀sìn Islam ẹ pa ẹ̀kejì tó bá ṣe àgbèrè ẹ pa èèyàn kan sọ̀rọ̀ ẹjọ́ bá mi mú ìtẹ́jọ́ mùsùlùmí tó bá fi ẹ̀sìn Islam múlẹ̀ ẹ pa mùsùlùmí tí ó bá ṣe àgbèrè ẹ pa àti mùsùlùmí tó bá pa mùsùlùmí ẹgbẹ́ ẹ pa ọ̀nà mẹ́ta yẹn òun ni ẹ fi lè pa mùsùlùmí nǹkan tó wà nù áyà yẹn ẹ má pa ẹ̀mí tí Allahu ṣe ẹ̀yin bíbú yìí mi mọ̀ bóyá ẹ ò mọ̀ pa ti ka àwọn Kùránì yìí ẹ máa wọn bíbú yìí ó mọ̀ pa ti ka àwọn Kùránì yìí rárá ẹ jáfárẹ́ gbé sókè
mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí o ẹ bẹ̀rẹ̀ sẹ́jà Quran 17:3 yẹ ó yá. ok sincerely mi ò tí ì wo ó dàbí kíní ẹ̀ lọ gbé wáyà àbí tafsir rẹ̀ bẹ́ẹ̀ ó yá ẹ jẹ́ kí n kà kí ẹ tú. Ó ní prohibition of unlawful unaliving, Allah forbids unaliving with no legitimate reason. aláàkọ́ pípa àwọn ènìyàn tí ò bá ní ìdí tó yẹ kẹ́ ẹ fi pa wọ́n. It was reported in the two Sahihs that the messenger of Allah said, nínú àwọn ẹgbà wa látẹnu muhammadu tó múnádóko méjì kan ó wí pé muhammadu sọ pé the blood of a Muslim who bears witness to Allah, la ilaha illallah, and that Muhammad is messenger of Allah, is not permissible to be unalive. ẹ̀jẹ̀ mùsùlùmí tó bá ti gbà wípé tó ti gba ṣàdá pé la ilaha illallah kò sí ṣìgìdì kẹta gbọ́dọ̀ máa jọ́sìn fún àyàfi ṣìgìdì Allah àti wípé muhammadu òjíṣẹ́ Allah muhammadu ni òjíṣẹ́ Allah wọn lẹ́tọ̀ọ́ láti pa wọn o. Except in 3 cases. àwọn mùsùlùmí tá a sọ yìí ọ̀nà mẹ́ta la lè gbà pa wọ́n even though wọ́n ti testify ṣùgbọ́n a lè pa wọ́n ní ọ̀nà mẹ́ta yìí o. 1. Àkọ́kọ́. A soul for a soul, that is in case of murder. a máa pa ẹni yẹ tó bá yẹ kó bá gba ẹ̀mí èèyàn kan ìyẹ tó pa ẹ̀mí kan. Bẹ́ẹ̀ ni mùsùlùmí tó bá pa mùsùlùmí ẹ máa pa. An adulterer who is married. àti alágbèrè tó jẹ́ kó ti ní ìyàwó nílé àbọ́kọ nílé a máa pa. And a person who leaves his religion and deserts the Jama'ah. àti mùsùlùmí tó bá fi ẹ̀sìn kalẹ̀ tó sọ pé òun ò ṣẹ̀sìn mọ́ a máa pa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa mi ò tí ì ka tafsiri, in fact tafsiri mi ò kárí. Then Amadeleke ẹ note ti Quran verse tẹ ní ìmú wa fúnra ara ẹ̀ ló mú Quran fúnra ara yín lẹ́wà máa fúnra yín ní wọ̀jẹ́ fúnra ara ẹ̀ ló mú Quran verse yìí wá Quran verse tó mú wá náà ó lọ against ẹ̀ ni. Àwa máa ń sọ fún yín wípé kò síbì kankan nínú Quran tí Allah sọ pé kẹ́ ẹ lọ tún ayé ṣe, ibi tó bá sọ pé kẹ́ ẹ má pààyàn mùsùlùmí sí mùsùlùmí ni. A ti ka gbogbo àwọn kinní yìí. Nǹkan tẹ́ni ìfẹ́ gbé wá ní pé mùsùlùmí sọ pé ká má máa pààyàn nípakúpa òun rèé o àti bá yín ka o. Mùsùlùmí sí mùsùlùmí ó ní ẹ má pa mùsùlùmí. Anyway tẹ́ bá ti rí Allah tó sọ̀rọ̀ pé tó sọ̀rọ̀ pé àwọn tó bá gbàgbọ́ nú Allah ẹ gbọ́ pé mùsùlùmí sí mùsùlùmí ni. Any other person tí ó bá kí ń ṣe mùsùlùmí ẹ pa ẹ bẹ́ orí ẹ̀. So kí ni ẹni ó sì ń róòlù báyìí ó ti ó ń bọ́lẹ̀ bí a network ẹni. Ta ló fẹ́ gba àfáà yìí lẹ̀ báyìí wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó wà sálẹ̀ ẹ̀sìn àwọn apààyàn ní Islam. Ẹ̀yin èèyàn wa gbogbo àwọn àfáà yẹn irọ́ ló ń pa a ní wọn ò tó bẹ́ẹ̀ wọn ò bí wọn dáa kán wá sí orí péèjì wa wọn ò tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ọmọ yẹn wọ́n máa rìn hòhò wọjà wọn ò tó bẹ́ẹ̀. Àfi kán rọra máa ṣe fídíò níbi tó wà yẹn pé ọmọ yẹn irọ́ ló ń pa ó mislead ra máa ṣe tó bá pé lóòótọ́ mọ̀ mislead àwọn èèyàn ẹ máa bọ̀. So Amadeleke ẹ lè continue pẹ̀lú. ẹ jẹ́ àka ilé ìkẹtó kẹ àwọn káwọn èèyàn mọ̀ so ẹ jẹ́ àgbègbè sókè. So ẹ máa gbọ́ ó ní fighting is good for you. Quran 2:216 ó ní ká máa jà ó ní nǹkan tó dáa fún wa ní o àwọn mùsùlùmí. Fighting is prescribed for you and ye disliked it. A ṣe ìjà ní ọ̀ranyàn lé ẹ̀yin mùsùlùmí lórí o ṣùgbọ́n ẹ ṣe ìkórìíra ìjà náà. But it is possible that ye dislike a thing which is good for you. Ó ṣeé ṣe o kó jẹ́ pé ẹ kórìíra nǹkan tó jẹ́ pé òun ló dáa fún yín. And that ye love a thing which is bad for you. Ẹ wá nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ pé ó burú tí ò yẹ kẹ́ ẹ nífẹ̀ẹ́ fún yín. But Allah knoweth and ye know not. Allah nímọ̀ o, ẹ̀yin ò dẹ̀ nímọ̀. What is the meaning of this verse? Now, the meaning. Jihad is mandatory or is made obligatory for all Muslims. Ìjà jihad ká máa pààyàn sí ojú ọ̀nà Allah ọ̀ranyàn ni o ló jẹ́ lórí mùsùlùmí òpó ẹ̀sìn Islam ni. In this ayah, Allah made it obligatory for the Muslims to fight in jihad against the evil of the enemy who transgress against Islam. Allah ti ṣe ìjà jihad ní ọ̀ranyàn nínú àyà yìí lé gbogbo mùsùlùmí lórí tó bá ti ń ṣe ìwà àbàjẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan tí Islam gbé wá tán sọ pé Islam ṣe Muhammadu ṣe ẹgbẹ́ kó ń lẹ̀ wá àfẹ́. Azuri said. Azuri wípé
Jihad is required from every person. jihad tẹ́ ń wo yìí o ká máa pààyàn sójú ọ̀nà Allah ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí. Whether he actually joins the fighting or remains behind. bóyá mùsùlùmí yẹ bóyá àwọn bandit tó ń pa wá bó ṣe kópa bóyá wọ́n kópa nínú ẹ̀ ní o àtàwọn Yorùbá mùsùlùmí táwọn ò sí ń bẹ̀ so àtàwọn sì wà lẹ́yìn tí wọ́n sọ kankan ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ against it. Whoever remains behind is required to give support. wọ́n ní àwọn Yorùbá muslim tó jẹ́ pé wọn bá wọn dá sí wọ́n ní àwọn ni wọ́n gbọ́dọ̀ máa fún wọn ní àwọn ilé ti sùn lálẹ́ ẹ̀ tètè máa bọ̀ bá aago 3 wọn ti sùn aago 2 ọ̀sán ní kẹ́ wá skul yẹn ti ṣí báyìí ó yá ẹ̀yin ní kẹ́ lọ gbá wọn. If support is warranted to provide aid, tó bá yẹ pé àwọn nǹkan tí wọ́n sọ yìí ló máa fún àwọn bandit láyè káwọn mùsùlùmí lè bá a pa ọmọ Yorùbá tá a ṣe mùsùlùmí dáadáa. táwọn ẹni àwọn tó ń ṣe bandit yẹn tó bá nídìí oúnjẹ àwọn mùsùlùmí yẹn náà wọ́n á tún máa fún wọn ní oúnjẹ ìyẹn ni support àwọn yẹn ò ní jà àwọn tó ń pa wá yẹn àwọn mùsùlùmí tí ò pa wá tó ń wà nù tó ní mùsùlùmí kan ni wọn àwọn yẹn ló ń sọ mo sọ fún yín pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n ń dì sáàmù wa wọ́n parọ́ fún wa wọ́n dẹ̀ ń support ìyá àwọn tó wà lọ́hùn yẹn rí pé wọn ò lè go against wọn wọ́n ń fún wọn lóúnjẹ wọ́n ń send nǹkan sí wọn wọ́n ń fún wọn ní info nǹkan táwọn mùsùlùmí ti wá nílẹ̀ Yorùbá tí wọ́n pa wá iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. If aid is needed, they give aid and to march forth if he is commanded to do so. wọ́n láwọn mùsùlùmí tí ò kópa yìí lọ́wọ́ mímu àtàwọn information tó àwọn bandit fi máa kojú wọn ní kí wọ́n ṣe fún wọn o àbí tó bá jẹ́ pé wọ́n bá nídìí káwọn náà kán má dà kádà lọ́ máa pa àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wọn ní kán tẹ̀síwájú tí wọ́n bá ti pa láṣẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ni summary ẹ̀ látàrí fún yín yìí mo sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ moderate Muslim they are all the same irú èèyàn kan dárúkọ èèyàn kan sálẹ̀ radionic bẹ́ẹ̀ ni radionic yẹn sìn ó mọṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n jọ ń ṣe ni ṣe understand wọ́n fún wọn support torí ẹ̀ ló ṣe fẹ́ gbé igbá ààbò ó fẹ́ wọlé wọn á lè ráyè pa wá dáadáa tó bá wọlé nǹkan tó máa ṣe wọ́n pa don't worry we are working on it we will fish out the perpetrators nǹkan tó ẹjọ́ náà máa fún yín wọ́n kàn máa rojọ́ wọ́n á dẹ̀ máa pẹ́ tó máa fi pa gbogbo yín tán ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí eléyìí tá à ń bá yín sọ ìyá òkúrìíra Islam we are reading from their text everything tá à ń kà bí inú ìwé wọn la ti ń kà. MSS bàbá ayé rẹ̀ ti bàjẹ́ MSS bàbá ayé rẹ̀ ti bàjẹ́. kí ni mo ṣe láyé mi fi bàjẹ́. ìsọkúsọ òfò tó ń sọ kí ayé rẹ̀ ti bàjẹ́ irọ́ ló ń pa kí ayé rẹ̀ ti bàjẹ́. ẹ jáwọ́ ìbílẹ̀jọ́. ẹ filẹ̀ ṣé wàá ìyá ẹ̀ ọmọ ajábọ́lẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ìyá ayé ọmọ ajábọ́lẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ pẹ̀lú ká òfò tó ń ká ṣé wàá ka ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ ẹ ṣe sùúrù. ayé ẹ̀ ti bàbá náà lójú watch life ẹ̀ lálẹ́ ayé ẹ̀ ti bàbá. mo ti gbọ́ ṣé wàá kà á. olórí burúkú oníkàkú kò fò. ṣé kàn àwọn ké tó wá. bá yẹ Yorùbá jẹ́ fún yín ṣé àwọn Fúlàní tó ń pààyàn ṣé Yorùbá nìkan wọ́n ń pa àbí Islam nìkan ni wọ́n ń filẹ̀ àbí wèrè ayé yìí ti bàjẹ́. ọ̀rọ̀ kí lẹ fẹ́ sọ mò ń gbọ́ yín. ẹ ṣe báyẹn so ẹ má ẹ ní láti bá wa jà kó lé tó yẹn ó yẹ kẹ́ sọ pé ms irọ́lẹ̀ ń pa ms irọ́lẹ̀ ń pa. mo ń bọ̀ ẹ ṣe sùúrù. Mr. Abdulwaris ẹ jọ̀ọ́ ẹ mute mic yín ẹ ká ṣe ní ìkọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ Abdulwaris mute your mic ẹ má tan mic for now ẹ ká bá èèyàn kan tó sọ pé irọ́ là ń pa ẹ ká bá a sọ̀rọ̀ Ayamadéleke ẹ gbé Quran chapter 9 verse Quran chapter 2 verse 216 yìí ẹ gbé Quran yẹn gangan síbẹ̀ kí ẹni yìí bá wa kà wọ́n sọ pé irọ́ là ń pa ẹ̀yin èèyàn wa we have over 1,300 years tó bá jẹ́ pé irọ́ là ń pa ẹ jọ̀ọ́ ẹ bá wa wo àyà tá a fẹ́ kà yìí nǹkan tá a kú kà àwa kọ́ la kọ́ ṣe understand ní láti bá wọn jà kíní yẹn ò yé wọn ni ó bá wọn lójijì ni ṣẹgẹs wọ́n ti gbé síbẹ̀ Mr. Musle. mo ń dá yín lóhùn mo gbọ́n kẹ́tẹ́ mi. wọ́n ti gbé Quran yẹn síbẹ̀ sàì bá wa kà. ẹjí kó kà fúnra ẹ̀. ẹ̀yin tẹ́ gbé síbẹ̀ náà lè máa kà fúnra yín ṣe understand ẹ̀yin tẹ́ gbé síbẹ̀ lè máa kà fúnra yín. wọ́n tó lè wá ṣépè wọ́n tó wá bí wá ṣépè torí rẹ̀ lárúbáwá gbẹnu dákẹ́ ìwọ́n tó wá bí wá ṣépè fún ọmọ làkejì ẹ nítorí rẹ̀ lárúbáwá. máa ṣépè fún ẹ ọmọ Yorùbá ni mí ogún wọn kan lé wa ò ní làákàyè orí ẹ ti dàrú ṣé àwọn Fúlàní tó ń pààyàn gbẹnu dákẹ́ jàre. àbí tẹ bá já mi bọ́lẹ̀ àwọn Fúlàní tó ń pààyàn ṣe. gbẹnu dákẹ́ kò sí wọn ó lẹ́kọ̀ọ́ ni àbí wọn tó lẹ́kọ̀ọ́ ni àbí wọn ọkọ ẹ. ìwọ ẹgán ló lẹ́kọ̀ọ́
ẹ ó yá ka Quran yín gbà ẹ̀ náà èwo ni wọ́n tó ṣe ń bíbá ẹ̀ adúrú ẹ̀ ó dẹ̀ níyàwó ńlé báwo ló yẹ gọ̀ báyìí. ẹ ṣe wọ́n bí ẹni tó ti mú gbóyó tó fi jọ Muhammadu ní àbálá. ẹ tẹ́ bá ti débì tẹ́ bá sọ pé nǹkan tá a sọ pé irọ́ ni. ìsìnbá àwọn méjì ní ẹnì kejì rẹ̀ dà. kíní èkejì àmọ́ ó wà ìwé kíní yóò gba gidi tó bá yẹ pé irọ́ ni àjẹgbéjáde ẹ̀ẹ́dẹ́ka sọ Mr. Abdul ilé ọmọ kankan. ó yà bá bí wàhálìsì lẹ́ ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. wàhálìsì ọmọ kankan nítorí ẹ̀ òun wá sáàtì ṣe kiri ni àwọn ọmọ Fúlàní tó ń ṣe mistake dé sílẹ̀ Yorùbá. mo ti wà ń bá ìpadà rẹ ọyọ. ẹ bá wa ka Quran yẹn ẹ ṣe. ẹ bá wa ka Quran yẹn. كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. Ọlọ́run bá ṣe ogun jíjà ní ọ̀rọ̀ èèyàn fún ẹ̀yin dẹ́kọ̀ ara yín kò yára Allah ló ṣe kí á kẹ́ ní nǹkan pé ní mú ká tó fẹ́ kà lọ́wọ́ jẹ́ nǹkan tó fẹ́ kà lọ́wọ́. Ó ní àṣà àǹtàkùrọ̀ shay'an wa huwa khairul lakum. Ọlọ́run ni ó ṣeé ṣe kẹ́yìn kórìíra nǹkan tẹ́yìn ó kórìíra nǹkan tó sì jẹ́ nǹkan tó lóore fún yín. Ó sì ṣeé ṣe kẹ́ fẹ́ràn nǹkan kan kó sì jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tó burú tó já burú fún yín. Ó ní Ọlọ́run bá nìkan ló mọ̀ ẹ̀yin ò mọ̀. So ẹ wá lọ sí Suratu Maida mi ò bẹ́ẹ̀ ṣùgbọ́n Suratu Maida lẹ́mọ̀ tẹ́fẹ́ lọ wá sí. Ká wá lọ bọ́yá wọ́n ní kẹ́ máa pa gbogbo èèyàn bẹ́ẹ̀ ṣe ń sọ́nù Kùránì. ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù ẹ má rush. Àyà ilé kí ni àyà yìí ń kọ́ wa kí ni nǹkan tí àyà yìí sọ. Ẹ ti wà ìwé o torí ẹ kàn ka gbókínì yẹn kàn ká ẹ jọ Muslim nìkan ni kó ṣe request yìí pọ̀ bọ̀ Muslim nìkan la fẹ́ wọ́n á lè explain fún wa nǹkan tá à ń sọ pé ok irọ́ ni o òótọ́ ni o wọ́n á lè sọ fún wa. mo dẹ̀ ti ká àyà yìí nìsín àbí ṣé mi túmọ̀ rẹ̀ sí. Kí mo ní kí ni àyà yìí kọ́ wa sẹ́ẹ̀. ṣé English ni mo kà ní ṣé bí mo ká mo sọ Yorùbá rẹ̀ ṣé bí Yorùbá rẹ̀ náà mo kà sí. ok nǹkan tẹ́ ẹ̀ ń sọ tí àyà yìí sọ nǹkan tí àyà yìí sọ fún wa ni wípé Allah sọ wípé òun ti ṣe ìjà lọ́ranyàn fún wa àbí sà. Bẹ́ẹ̀ni nígbà tó ń jà nígbà tó fi ń jà. ìgbà wo ló ń jà. ìgbà tó fi ń jà nìyẹn. ìgbà wo ló ń jà sẹ́ ìjà wo ló ń jà. ṣe question ṣe ẹni tó máa ń bí mi nínú platform yìí wípé you ask question don't allow anybody to ask question. kíní nǹkan tá a jọ ń sọ yìí simple now. Allah ní òun ṣe ìjà. ẹ mọ̀ gbọ́ what you are driving out here ni pé kí ni context Quran àyà yìí mo lè ti kà mo túmọ̀ rẹ̀ mo lọ́nà ló ń ṣe ogun jíjà ní ọ̀ranyàn fún yín láti mọ jagun kẹ́ bá wọn tó bá gbógun tì kẹ́ bá wọn jà. What else do you want? àwọn tó bá gbógun tì wá ká bá wọn jà ibo ló wà nù àyà ilé ìta yìí. àyà ilé tó wà bẹ́ẹ̀ nìyẹn nípa àwọn tó ń ṣe ogun jíjà lọ́ranyàn ok ṣé ogun máa ń ṣẹlẹ̀ láàrin ẹnìkan ọmọ ṣẹlẹ̀ láàrin ẹnìkan tí àpè méjì. ogun ṣẹlẹ̀ torí Islam wọ́n wá fi gbógun wọ́n wá fi jà wá lógun ni kò sẹ́ni tó bá mọ̀ ọmọ jà kò sẹ́ni tó bá Islam jà náà òun ló ń bá wa jà náà pé dandan àbí ká ṣe Islam. àwọn Yorùbá yẹn náà jà láàrin ara wọn àwọn Yorùbá náà jà láàrin ara wọn. ṣé tó wáyé pọ̀rọ̀ Yorùbá lẹ fẹ́ ká sọ a máa direct ní ṣe platform tẹ́ ti máa sọ ọ̀rọ̀ Yorùbá kò jẹ́ sí ọmọ Yorùbá àbáwọn. rárá síbí ní Yorùbá lè defend ni. kò sí àwọn bàbá wa tán jagun tán wá sọ pé Ọlọ́run Lódùmarè ló ní ká máa bára wa jà ṣẹgẹt oníkálukú ló ní ilẹ̀ ní ààlà ìjà tó ń jà ó nídìí tí wọ́n fi ń jà wọn ò dẹ̀ sọ pé Ọlọ́run ló ní kán máa jà. Eléyìí Kúránì ni ìwé tẹ́ pè ní holy book tó bá pè nǹkan ní holy book kò yẹ kí a máa bá irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ẹ̀ wípé ẹjà ẹ pààyàn kò yẹ kó máa wà ní holy book. Holy book yìí wá ń sọ wípé ẹ̀kọ́ wà ní holy book wọlé yìí bílífù náà. Mr. Muslim ṣé Muslim kọ́ ló wálẹ̀ kan ayamadélẹ́kẹ̀ ẹ wo sálẹ̀ kẹ gbé mùsùlùmí tí ó bá farabalẹ̀ tó lè bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ a reasonable Muslim. èmi náà mo wà ń bẹ̀ yìí mo ti farabalẹ̀ fún yín mo ti pé broda wàdí sì ti ń bá yín sọ̀rọ̀ ni wọ́n ń sọ ráìtì yìí ṣe já wọn kalẹ̀. ráìtì já wọn kalẹ̀. bàbá ẹ farabalẹ̀ Mr. Muslim. èmi ṣe bàbá náà ọmọ jẹ́ wọ́n sọ Mr. Muslim
wọ́n sọ wípé Allah ní ẹni tó bá bá wa jà ẹni tó bá wá bá wọn jà kán bá a jà. Mo wá sọ wípé ẹ mú ọ̀rọ̀ yẹn jáde nínú ááyà yìí, wọn ò dẹ̀ mú jáde, wọ́n wá sọ wípé ilẹ̀ Yorùbá ṣe báwọn kan ń jà nílẹ̀ Yorùbá, a ò dẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, tó bá fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn á níbi tó máa lọ, ariwo wà níbi tẹ́ wà yẹn gan, a lè enjoy the conversation yìí, ariwo wà níbi tẹ́ wà yẹn. Ọlọ́run máa bá ń fi yín mọ̀ ní. Olórí burúkú làlá ẹ lè gbogbo àwọn ará ilé yín lọ́nà. etí yín ti di